káàbọ̀. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yìí sílẹ̀ kájéjì kó gba ilẹ̀ wa. Wọ́n yẹ pa àwọn èèyàn wa. Lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba. Káṣe kó lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba. Ṣèbí ẹ̀ gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí ọba ti fẹnu ṣe. Ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró déédéé. Kíkẹ́ láti má padà lé onílé. Yorùbá ẹ ti sùn. Àní ẹyẹ sùn. Ó yẹ ti máa sùn. Wọ́n má padà mú wa ní Yúróòpù ìṣòro. Lórí ogun bọ̀ o. Ẹ tètè ká múra o. Ẹ jẹ́ ká múra o. Ìjà yìí kì í ṣẹja sọ́nà kó ṣàníkàn. Ìjà gbogbo Yorùbá. Ó yẹ dìde. Ẹ̀yin alágbára. Àsìkò ti tó. Wọ́n kì í sọ fáfọ́jú kò dùn rọ̀. Ẹ ṣé bàbá mi, ẹ káàbọ̀ sọ. Ẹja wọn lápò tí ó yọ. Ẹja gómi lábàánú. Ìgbọràn sàn jẹbọ rírú. Ẹ jẹ́ kó tó wà látó dúdú. Kò sẹ́ni bọ̀dí tó lè rírun. Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù ìjọba. Ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá. Ẹ̀rù ìjọba. Ẹ̀rù ìjọba. Olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù ìjọba. Ẹ̀yin lẹ́gàlẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀. Ẹ̀rù ìjọba. Ẹ̀yin lẹ́gàlẹ̀ tó ṣe ìdí àgbọn. Ẹ̀rù ìjọba. Ìjọba wà ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù ìjọba. Àtẹnujẹ ló ń bá wọn. Ẹ̀rù ìjọba. Ṣé wọ́n kò ní ká lóko ẹ̀rù ìjọba. Ẹ káàbọ̀ mọ́lẹ̀. Àkìsà ó tún fẹ́ ní ẹ̀rù ìjọba. Ẹ̀sán wá ń jẹ̀gùn ó tún dùn. Ẹ̀rù ìjọba. Tó lè ṣàǹfààní fún wọn náà tí kò lọ. Ẹ̀rù ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ó yẹ kúrò lóko eré. Ẹ̀dùn òdèdè kíkẹ́ láti má padà lé onílé. Ṣe Sunday Igboho gbogbo wọlé àti dáadáa ló ṣe gbogbo òṣèlú wà lọ́nà gbogbo ẹ̀yìn àgbàgbà ọba aláwàdàkẹ́ ọ̀rẹ́ṣà aláàfin ọ̀gbẹ́lẹ̀ aláàfin ṣọ̀gbọ́wọ́sọ alára àti àkàrẹ ìbàdàn bàbá rẹ̀ sọ̀rọ̀ àgbàdàkẹ́ babadàkẹ́ aláwàdàkẹ́ kọ́ńtò bàjẹ́. Ó yà sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá. Àgàgà ọmọ tó ti ga orí láti bàbá mi lọ́dọ̀. Ẹgbẹ́ mi lákùnrin ọba. Tell Peter bits. Ẹ káàbọ̀. Orúkọ tèmi ni ọba Ìsá Olúṣọlá Adéní Ọláníyàn kí àti ilẹ̀ kí a tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn alámúgbó kan ìgbòkè kan gbàgbà Yorùbá a sọ̀rọ̀ àwọn adarọ̀ náà lásán gbogbo. Lẹ́nu ọba Yorùbá ọba àtijọ́, ẹni Yorùbá ò lè jọ. Ẹ má mú ká lọ́rọ̀ sọ, kọ́ má bá ọmọdé àbájọ. Ẹ̀tọ́ náà fi pàṣẹ sí lọ́wọ́ wa. Kò yé wa. Bí ṣe máa ń pè wọ́n fún Mo ń tó tẹ̀ bí láti bàbá kí jẹ́ ètò kankan fẹ́. máa sọ̀rọ̀ tí máa ti kí ètò. Pàṣẹ sí lọ́wọ́ wa. Yorùbá ẹ ti sọ, àní ẹyẹ sọ, ó yẹ jí máa sọ. Kọ́ má padà mú wa ní Yúróòpù ìṣòro lórí ogun bọ̀. Ẹ tètè ká múra o. Ẹ jẹ́ ká múra o. Ṣebí ìjọ lárọ́bá nígbà mi ló di ìjọba. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yìí sílẹ̀ kájéjì kó gba ilẹ̀ ọba. Wọ́n yẹ pa àwọn ẹ̀yìn. Lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba. Káṣẹ́ kó lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣọ. Ṣèbí ẹ̀ gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ó yẹ kúrò lóko eré. Ẹ̀dùn dédé kíkẹ́ láti má padà lé onílé. Yorùbá ẹ ti sùn. Àní ẹyẹ sùn.
Ijaya Ijaya sọ́nà bó ṣàníkọ́. Ìjà gbogbo Yorùbá. Ó yẹ dìde. Ẹ̀yin alágbára. Àsìkò ti wọ́n kì í sọ fún kójókójó. Òun kan máa mọ̀. Ẹja ńlá kan tí ó yọ. Ẹja gómi lápáná. Ìgbọràn sàn jẹbọ rírú. Ẹjẹ kójú àkàtòrò dúdú. Kò sẹ́ni bọ̀dí tó lè rí. Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin nínú òkun ẹ̀rù yìí tó. Ẹ káàbọ̀, ó ga ọ́. Mo ń try láti pín ètò ní. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò yàn bẹ́ẹ̀ ṣe wọlé. Ẹ ṣé. Anìkànìyàn ló ti ìjọba. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yìí sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Wọ́n yé pa àwọn èèyàn wa. Lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba. Káṣẹ́gun lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba. Ṣèbí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣẹ́. Ó yẹ kúrò lóko eré. Ẹ dúró dédé ibẹ̀ láti má padà lónílé. Yorùbá ẹ ti sùn. Àní ẹyẹ sùn. Ó yẹ ti máa sùn. Wọ́n má padà mú wa ní irúgbìn èṣù. Lórí òkun bọ̀. Ẹ tètè ká múra. Òkun bọ̀. Ẹ jẹ́ ká múra. Yorùbá. Ijaya Ijaya sọ́nà bó ṣàníkọ́. Ìjà gbogbo Yorùbá. Ó yẹ dìde. Ẹ̀yin alágbára. Àsìkò ti wọ́n kì í sọ fún kójókójó. Òun kan máa mọ̀. Ẹja wọn lápọ̀ tí ó yọ. Ẹja gómi lápáná. Ìgbọràn sàn jẹbọ rírú. Ẹjẹ kójú àkàtòrò dúdú. Kò sẹ́ni bọ̀dí tó lè rí. Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin nínú òkun ẹ̀rù yìí tó ra láti lọ́ ṣe máa jẹ ọ̀la yìí. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ tó ṣe ìjàgbọ́. Ẹ̀rù yìí tó ra ìjọwọ́ wa ní Yorùbá máa gbọ́. Ẹ̀rù yìí tó ra ẹ̀jẹ̀ ló pa wọ́n. Ẹ̀rù yìí ṣé wọ́n kì í dájú lówó ẹ̀rù yìí. Ẹ̀rù yìí àwọn aṣọ máa ń wá kìsà ó tún fẹ́ yìí. Ẹ̀rù yìí ẹlẹ́nu wá ń jẹun wọ́n tún dùn ún. Ẹ̀rù yìí ó lè ṣàǹfààní fún wọn tó ti kú lọ. Ẹ̀rù yìí ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣẹ́. Ó yẹ kúrò lóko eré. Ẹ̀dùn dédé ibẹ̀ láti má padà ní onílé. Ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ Sunday lórí kan ọ̀rọ̀ gbogbo wa inú. Àti dáadáa olóṣèlú wà lọ́rùn. Gbogbo ẹ̀yin àgbàgbà ọba náà dákẹ́. Ọ̀rọ̀ ìṣà aláàbò. Ṣé ká. Hello sir, mo rí pé mú. Hello. Oh, mo ti gbàgbé. Okay. A máa tó bẹ̀rẹ̀, mo ń try láti pín ni. Where is Ijaya please? Wọ́n ń bọ̀ wá. Ẹ máa bá wa pín ètò, wọ́n ń bọ̀ wá. Bàbá Ijaya is coming. Yes. Ẹ ṣé. Mo ń try kí a pọ̀ díẹ̀ sí ni sọ. Okay. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Tá bá bẹ̀rẹ̀ àwọn èèyàn máa join wa torí time. Olúwa ẹ ṣeun nítorí pé àánú yín dúró láíláí. A fẹ́ lọ nínú ètò ọ̀run ẹ bá wa bẹ̀rẹ̀. Ayérayé ẹ bá wa lọ́wọ́ sí i. Ẹ fi iná la ètò yìí kọjá. Gbogbo ògo yín ọlá jẹ́ ti yín. A ó máa yìn yín, a máa gbé yín ga. Jésù agbára wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa. Okay. Ẹ jẹ́ kí n play national anthem wa ká tó tẹ̀síwájú. Kí ló ṣe?
on. No going back. Ṣé ń gbọ́ mi? Bàbá ẹ káàbọ̀ sí orí ètò. Mo ń kí yín ẹ̀yin bàbá àti màmá mi bí ẹ ṣe wọlé. Mo kí bàbá mi tẹ́ fi Arabic ẹ fi kéwú kọ orúkọ yín. Ẹ káàbọ̀, ẹ ṣé gan. Mo kí mọ́mì mi Abímbọ́lá Onífádé. Ẹ kú gbogbo ìgbà. God bless you mọ́mì. Ẹ káàbọ̀ Daddy Jack Olúṣọlá. Anywhere is Ijaya please. Yeah, okay. Ẹ ṣé. Daddy mi, bàbá mi, ọmọ ìyá mi àtàtà, Dr. Michaela, ẹ kú ọjọ́ ìbí àná o. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Àjọṣe wo ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Abdul Gafar, ẹ ṣé gan sà. Bí ẹ ṣe wọlé, ẹ máa bá wa pín ètò. Tí ẹ bá wo orí ọ̀rọ̀ wa ti èní, àkọlé ti èní, àwọn bàbá mi méjì àtàtà, àwọn ni wọ́n wà láàrin wa lénìí. Wọ́n máa bá wa sọ̀rọ̀. A máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà àti nípa ọ̀rọ̀ Yorùbá Nation. So ẹ jọ̀wọ́ ẹ bá wa pín. Ẹ mọ̀ yìí kó máa lẹ́tìkẹ́. Àwọn alágbára méjì. Mo ń sọ fún yín pé Yorùbá Nation ó jẹ́ kí n ní àwọn bàbá lóríṣiríṣi. Ẹ máa bá mi pàdé bàbá mi Mr. Lola Olasunkami àti bàbá Ijaya General. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí wọn káàbọ̀ sí orí ètò. Ẹ máa bá wa tẹ like love. Ẹ máa bá wa pín torí pé ẹ máa gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ máa gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Inú mi dùn, bàbá wa Lola Olasunkami àti bàbá wa Ijaya General. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣeun gidigidi gan ni. Ẹ kú ìfẹ́ mi, ẹ kú ìfẹ́ ìran yín, ẹ kú àdúrótì mi. Ọlọ́run ò ní dójú tì yín o. Ọlọ́run ò ní dójú tì yín. Ilẹ̀ Yorùbá máa ṣe alátìlẹ́yìn yín. Oòduà á gbè yín, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ inú wa. Ṣé ń gbọ́ mi sà? Àjọṣe wo ò ní bàjẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ bá wa kí àwọn ará ilé ká tó tẹ̀síwájú sà. Ijaya. Okay, right. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ibikíbi tí ẹ bá ti ń bá wa ní àgbáyé. Gbogbo ọmọlúwàbí Yorùbá o. Àdúrà wa ni pé lèlérí tí gbogbo wa tí wà lọ́kàn Ọlọ́run á jẹ́ kí adébẹ̀. Àmín. Ẹ ṣeun, orúkọ tèmi á máa jẹ́ Olasunkami. Ó wà lórí Ijaya. Ìyá mi ló tu akínyìn o. Àwọn àjùṣe o. Àṣẹ Èdùmàrè. Akí gbogbo ni o. Akí gbogbo ọmọ Yorùbá òtítọ́ àti òdodo. Tí wọ́n dúró tán. Tí wọ́n mọ̀ pé à ń jẹ wá. Tí wọ́n mọ̀ pé ẹ̀ka gbóhùn sókè. Bá a tẹ̀ náàdá. Bá a níbọn. A ní èèyàn. Ẹjẹ́ lọ máa kọ́kọ́ kọ́ ọ̀ka tó jà o. A gbọ́dọ̀ pariwo gidi gan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá wa tó ń ṣètò náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọ́ríọ̀. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró lọ́sọ̀rọ̀ kò ní bàjẹ́. Torí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní. Gbogbo àwọn tó ń dàrú, àwọn tó wọlé láàrin ni kì í ṣe àwọn tá a jìjọ bẹ̀rẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀. Látòrí yọrí tiri. Red Lion, Black Lion, ṣé ẹ kọ́ rí bẹ́ẹ̀? Àdín àtàwọn tó kù, àwọn tí wọ́n ti wọlé. Gbogbo àwọn tá ìjọ bẹ̀rẹ̀ jà yìí nígbà tó jẹ́ ogun lè kò sẹ́ni kankan tó fọ́nbù láàrin wọn. Bàbá Akíntóyè ti wà láti bẹ̀rẹ̀. Ẹ ní yọkùn láàrin o. Ẹ gbà bẹ́ẹ̀. Ẹgbẹ́ láìpẹ́ ìgìrì, wọ́n fawọ́ ẹ̀ ṣe pẹ̀lú. Bẹ́ẹ̀ni sà. Ojú ọ̀gbìn là, bàbá dẹ̀ ti pàṣẹ. Àṣẹ tí bàbá pa ó máa múlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ̀yà kan máa bí tó tẹ̀síwájú. Okay.
Ẹ jọ̀wọ́ bẹ́ ṣé ń wọlé ẹ máa bá wa pín ètò. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi méjèèjì pé ẹ káàbọ̀ sí orí ètò. Mo dẹ̀ kí ẹ̀yin bàbá àti màmá mi gbogbo bí ẹ ṣe ń wọlé pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ dẹ̀kálẹ́ káàkiri ibi tí gbogbo wa bá ní àǹfààní láti máa gbọ́ wa. Inú mi dùn pé ayọ̀ mi dẹ̀ kún pé àwọn bàbá mi méjì tí ilẹ̀ Yorùbá tí Odùduwà jogún fún mi wọ́n wà pẹ̀lú wa, wọ́n darapọ̀ mọ́ mi nínú ètò yìí. Inú mi máa dùn, ara mi a máa yá gágá. Gbogbo yín lẹ mọ̀ wọ́n pátápátá pé wọn kì í ṣe àjèjì nínú ètò òmìnira ilẹ̀ Yorùbá. Ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀. Tẹ́ bá wò ẹ máa rí i pé lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀ ní ìlú mùjẹ̀mùjẹ̀yan. Ibo ni ká ti bẹ̀rẹ̀? Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀wọ́n gógó owó. Owó wọn. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ ní ìlú tó bá ní òfin tí wọ́n ń tẹ̀lé òfin? Ǹjẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ pààrọ̀ owó? Ǹjẹ́ àsìkò yìí ló yẹ kí wọ́n ṣẹ̀ tó gbé ìgbésẹ̀ tí wọ́n gbé? Ojú wo lẹ̀yin fi wò ó? Kí lẹ̀yin rí sí sà? Well, ọ̀rọ̀ gidi gan, ìbéèrè gidi gan tó dáa òun ni ẹ béèrè yìí. Gbogbo náà la mọ̀ pé àwọn èèyàn oríṣiríṣi lọ actually jáde tó sọ pé wọ́n fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn kan àti someone like me a máa ń pè ní expired nation. Bẹ́ẹ̀ ni at the same time gbà tí àwọn arábí tó fẹ́ díje wọ́n sọ fún wọn pé wọ́n lè láti gbà fún un. It's quite shocking to me pé àwọn èèyàn wọ́n lè máa ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lè máa request pé káwọn èèyàn máa san 100 million wọ́n tó lè gba fún láti díje ààrẹ ìlú yẹn. Owó oríṣiríṣi èèyàn ló jáde, àwọn pastor jáde, vice president náà jáde, àwọn pastor náà jáde, wọ́n sọ pé àwọn ni Ọlọ́run fi orí ẹ̀ pé òun ló máa dìlífà orílẹ̀-èdè yẹn. Gbogbo àná la mọ̀ tí gbogbo ìṣe já sí. Yes, lórí questions àwọn ìbéèrè yẹn gẹ́gẹ́, I think it's a very bad policy ní ìjọba orílẹ̀-èdè yẹn tó yẹ pé irú time báyìí ló jẹ́ kí wọ́n máa sọ pé wọ́n fẹ́ kọ́ ọmọ pẹ̀lú ní load. Gbogbo ẹ̀ la mọ̀ pé ó wà there must be something behind it. Kò dẹ̀ sí nǹkan tó wà behind it tó bá ṣe pé wọ́n mọ̀ pé àwọn èèyàn kan lára àwọn tí wọ́n díje kò ti pẹ́ tó fi ń gbé million franc káàkiri tó fi ń múfù owó káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. So at a point in time ọ̀gbẹ́ni náà òun náà jáde tó bẹ̀ sí fi gbé ta pé torí òun ni wọ́n ṣe decide láti pààrọ̀ owó. I think it's a bad policy because at the end of the day àwọn mẹ̀kúnnù òun ni ó affect jù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Kò yà mí lẹ́nu pé àwọn èèyàn bínú because what's the point pé kí ìjọba wà kó má lè come up pẹ̀lú adequate welfare facilities. Ìyẹn mi ni pé tí àwọn aráàlú tó bá struggle pé bóyá wọ́n wà out of job àbí company kan shut down ó jẹ́ kí welfare package lè wà láti máa cushion pocket wọn. Ìjọba amúnisìn wọn provide yẹn. Access to loan lásán wọn provide yẹn. Owó àwọn èèyàn physical money wọn tó kó sí ilé owó wọn tún lè rí gbà. Ó máa ń tàyàn lára. Ìyẹn jẹ́ burúkú nìyẹn. Ẹ̀jẹ̀ mi sì so ní tèmi o nǹkan tíjọba tó introduce wípé ó ṣe new note yẹn kò múnádóko kò sọ́pọ̀lọ́ mbẹ̀. Padànù dúró báyìí over to you Ijaya. Ọ̀mùd sà. Ijaya ṣe wà ní. Thank you my brother. Nǹkan tí bọ́dà mi sọ ló right. Bọ̀dà bá fojú inú wo àwọn olórí ta ní nílẹ̀-èdè Yorùbá ló fi àjẹ wá. Because Rufai jáde ní Kaduna ó sọ fún àwọn aráàlú ó ní kí báńkì máa gbowó ó ní kẹ́nìbọ̀dì máa kó gbọ́nì lọ sí báńkì ó kiri ìdìbò bá àwọn aráàlú sọ̀rọ̀ ó calm the situation down. Ìjẹ́ àwọn gómìnà
wà lẹ́ Yorùbá bá wa sọ̀rọ̀ because àwọn kankan ló wà nídìí new note money àwọn kankan ló fẹ́ fi trade gbogbo àwọn lórí ta ní nílẹ̀ Yorùbá ìyá ló fi ń jẹ wá yes ìgbà tí COVID ṣẹlẹ̀ wọ́n pín owó ní north ìjọba pọ́wọ́ fáwọn nílẹ̀ Yorùbá wọ́n pín oúnjẹ ní north ìjọba pọ́n oúnjẹ fún wọn nílẹ̀ Yorùbá yes wọ́n pọ́n oúnjẹ fún wọn nílẹ̀ Yorùbá nítorí pé gbogbo àwọn olórí tó jókòó sí political office nílẹ̀ Yorùbá wọ́n ra ọ́fíìsì ní bísíǹsì ló fi wá ṣe nílẹ̀ Yorùbá kò dàbí north wọ́n ní crisis ní north crisis wà nílẹ̀ Yorùbá ìjẹ́ gómìnà kọ́kọ́ jáde bọ́ àdírẹ́sì issue ìjẹ́ gómìnà kọ́kọ́ jáde kó create peace ìjẹ́ gómìnà kọ́kọ́ jáde kó create direction àwọn criminal ló ń wá nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ dìde tọ́ nílẹ̀ Yorùbá nígbà àwọn ò ṣe Nàìjíríà mọ́ ẹgbàdẹ aráàlú ti dìde ẹ̀yin Yorùbá nation ẹ máa strategize lọ́dà grant because àwọn olórí tó ń wà nílẹ̀ Yorùbá jàǹdùkú ni wọ́n pẹ̀lú ìṣòro wa àwọn go make life easy fún wa because wọ́n ní godfather tó ń sanwó fún tó direct gbogbo ẹ̀ òun lẹ́dẹ̀ tó fẹ́ kó tún wù wá nísìnyí ìṣòro wà nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ẹ sọ jí tó ṣe ń lọ kò táwọn lọ́rùn àwọn tó ní owó wọn rówó gbà tọ̀tún wọn rówó gbà ní north oúnjẹ di wàhálà nílẹ̀ Yorùbá oúnjẹ ò di wàhálà ní north ẹ̀jẹ̀ sọ pé ìlú kan náà lọ wà. Honest man, thank you. Ìyá mi. ẹ ṣeun gan Ijaya fún àfikún mami kí mo tó kí tó dákẹ́ ọ̀rọ̀ tí mo sọ fẹ́ kí Ijaya lẹ́yìn ẹ kú ohun bàbá nǹkan tí ó yà mí lẹ́nu tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni pé Central Bank of Nigeria àríwọ̀n pé wọ́n kó owó jáde ní northern states tó ń polówó they were going round from street to street tí wọ́n pariwo pé àwọn tí wọ́n bá ní old náírà lọ́wọ́ kó jáde tó bá kó jáde wọ́n set up the desk tó bá kó jáde tó bá kó yẹn fún wọ́n tó fún ọ ní extra money 200 naira lórí ẹ̀ tí kò dẹ̀ ṣẹlẹ̀ rárá nílẹ̀ Yorùbá àárín kan tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò náà yẹn wá túmọ̀ sí pé there is a serious wàhálà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè yẹn double standards ni òfin tó rọ̀ mọ́ north ó yàtọ̀ sófin tó rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń pè ní south it's unacceptable lára irú ìyànjẹ báyìí là á ṣe ń sọ pé ó di dandan kí àwa tá máa ṣe bọ́ ní ọwọ́ orílẹ̀-èdè amúnisìn yẹn bẹ́ẹ̀ ni ẹ ṣe ń gbọ́ màmí. wow màálà láti fèsì sí nǹkan tó sọ yẹn. okay. àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá ìjẹ́ wọ́n jáde kó sọ fún wa wípé kò sí wàhálà everybody máa gba new note. Ìjẹ́ wọ́n calm situation bí ó tẹ̀ sí new note ní south nílẹ̀ Yorùbá bọ́tà àwọn gómìnà wa jáde pé everybody máa ná old note lọ ìjà máa ní wàhálà kankan. Ijaya, to be sincere with you, Sanwó-Olú jáde. Yes. Orí ní ìṣòro jáde ó sọ pé kí àwọn èèyàn pé kọ́kàn sílẹ̀ láti máa náwó bó ṣe rinlẹ̀. Gẹ́gẹ́ ní sẹ́ńtò rinlẹ̀ because. Ìgbésẹ̀ ẹ̀ bá fẹ́ kó rinlẹ̀ tó bá pọ̀ lọ́wọ́ lórí tẹ́lẹ̀ wàá jáde sí community wàá bá wọn lórí community sọ̀rọ̀ because àwọn ìyá tó ń tajà wọn kí wọ́n tẹlifíṣàn wọn sí lórí social media. Àwọn tó ní shop, àwọn aláàrù, àwọn bricklayer, àwọn carpenter, àwọn plumber, majority of them wọ́n sí lórí social media kò sí lọ́dọ̀ gbogbo news. Ìfẹ́yìn pàdé ní Kaduna ó ń gbọ́ àwọn local community elders ní sọ̀rọ̀. Ìjà rẹ̀ nìkan kan nílẹ̀ Yorùbá tó ṣe bẹ́ẹ̀. Ó mà ṣe. Kì í ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ nígbà tí bàbá yìí deputy president nígbà tí Buhari sick bàbá yẹn kàn jáde ó dẹ̀ kí gbogbo key place tó yẹ kó lọ ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ wà nílùú peace wà nílùú for that period gbogbo àwọn olórí ta ní because àwọn capital lọ gbé sípò doctor gbogbo wọn ra position ni wọn lè sọ̀rọ̀ bàbá
sí wa ṣé olórí làwọn yẹn olórí tó ń pa àwọn èèyàn ẹ̀ ṣé olórí nìyẹn wọ́n lè dáwọn Fúlàní ò máa pè é lọ́wọ́ olórí tó pa àwọn àgbà fún wọn lòkè fún wọn náà ní tó ń wá bulẹ̀ fáwọn ọmọ ẹ̀ irú àwọn olórí wọn làwọn ní nílẹ̀ Yorùbá lọ́pọ̀ wọn kọ́ wọ́n fi àjẹ wá àwọn gbọ́gbọ́ nìṣòro wá àwọn gbọ́gbọ́ ní lórí ẹrú. Náà kan náà ní sábàdì náà ti ń lò láì tí nǹkan rọrùn nínú àti ọ̀rọ̀rùn ní sáà ṣùgbọ́n ló ń bà ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀. Ó mà ṣe o. Káàsùn ni Abioba Nation ìyá mi mo lẹ́sìn báyìí lọ. Wow, ẹ kú ohùn sá ẹ̀yin bàbá mi méjèèjì ẹ ṣé fún nǹkan tí ẹ sọ yìí mo fẹ́ play voice note kan ta ní láti sọ̀rọ̀ lé lórí pàápàá jùlọ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ tẹ bá rántí ní àná ṣe mọ̀ pé riot oríṣiríṣi òun ló ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní Oǹdó àti ní Benin City táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wọ́n jáde wọ́n ń jó nǹkan níná so voice note kan wá jáde a ní láti play ẹ̀ ká sọ̀rọ̀ lé lórí ká gba àwọn ènìyàn wa báwo lẹ ṣe fẹ́ gba àwọn ènìyàn wa ní ìmọ̀ràn kí ni nǹkan tí ẹ̀yin kọ sí ìhà wo ló kọ sí yín nínú nǹkan tí ẹni yìí sọ ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ ẹ bá mi ká lọ. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo forúkọ ọ̀gá ilé ìkànnì yìí àti àwọn ìyáyà mi mo fi kí gbogbo yín pé ẹ káàsán o. ẹ jẹ́ má bínú mi ò mọ̀ bóyá dìrà ṣé dìrà sàn ni. mo ń bẹ̀ yín ni o mo ń rọ̀ yín ni. àwa náà tá wà ní àjò pàápàá jùlọ èmi kí n tẹ fi ra mi ṣàpèjú ipa tí ń pín o. the wrong one ni mò ń play yìí o. sẹ́ǹdì owó lé ní sẹ́ǹdì owó lọ́la. the wrong one ni èmi mò kan ń mọ̀ play. pé ok àpò ti gbé. wáyé tí mo máa gẹ̀ẹ́tì ẹ̀ ó wà lórí aago tí ṣùgbọ́n ẹ kan wà tí mi yan bẹ̀ ni. yín fún òun ni wípé. ẹ jẹ́ kí n sáré wò ní orí aago tí ẹ wà yìí sá. ok nígbà tí mò ń dúró tí mò ń wá yan ṣe rántí bàbá àgbàlagbà kan tí bàbá yìí lọ sí bank láti lọ wá owó láti lọ gba owó mi ò mọ̀ bóyá ẹ rí fídíò yan sá ẹ̀yin bàbá mi méjèèjì. ó jẹ́ nǹkan tó bá yàn lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n farabalẹ̀ ẹ jẹ́ kí n play kíní yìí fún àwọn èèyàn wa ẹ jẹ́ kí n play ẹ̀ fún wọn ẹ wo bàbá àgbàlagbà yìí. So sorry, sir. Béèrè fún ATM card báyìí, wọ́n bá lè fún yín. ṣé rí bàbá àgbàlagbà ṣé ń gbọ́ mi sà. ṣé ń gbọ́ bàbá àgbàlagbà wọ́n lọ sí bank bàbá ní owó wọ́n ní owó sí bank láti lọ béèrè wọ́n fẹ́ ra oúnjẹ bàbá bàbá tó ti ṣiṣẹ́ ó wá lọ béèrè owó láti fi ra oúnjẹ láti tún fi ra oògùn bàbá àgbàlagbà wọ́n sun ẹkún kì í ṣe pé wọ́n ní owó nínú báǹkì o bẹ́ẹ̀ tí wọ́n rí owó gbà. ṣe rí i pé Ọlọ́run máa pa gbogbo wọn lẹ́kún dànù. irú ìlú wo nìyẹn irú ajé wo nìyẹn irú ìjọba wo nìyí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ síwájú ẹ̀yin bàbá mi méjèèjì ẹ wo àwọn gómìnà ilẹ̀ Yorùbá bí ẹ ṣe sọ Dádì Lọ́lá nítòótọ́
Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ̀rọ̀ sókè ṣùgbọ́n ṣé ti tọ̀yọ́ ti sọ̀rọ̀ sókè ṣé ti abẹ́ Ògùn state ti sọ̀rọ̀ sókè ṣé ti Èkìtì ti sọ̀rọ̀ sókè ṣé báyìí ni wọ́n ṣe máa wò lọ ni ǹjẹ́ àwọn ọba wa ti sọ̀rọ̀ sókè ǹjẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ta ni nínú wọn ló ti jáde láti bẹnu àtẹ́lu nǹkan tí Buhari tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ẹ bá wa dá sí sà. Nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá yẹn it's not anything good at all and oríṣiríṣi videos bẹ́ẹ̀ láti rí ibi pé àwọn ẹlòmíràn wọ́n wọnú ilé owó wọ́n bọ́ra sí òkú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní nǹkan tí mo wò ọ̀gbẹ́ni yẹn sọ pé ọ̀pọ̀ àwọn ni sẹ́wọ̀n èèyàn lè lówó owó tìyàn kó tún máa deny èèyàn ní access láti máa gba owó ẹ̀ ìtara wọ̀ because some of them wọn ní ọmọdé ńlé wọn lè yàwó ńlé lára àwọn náà wọn lè ní àwọn tí ó jẹ́ pé wọ́n wà lọ́sibítù tó ní láti sọ fáàd mo fẹ́ digress díẹ̀ ó ní arákùnrin kan tó lọ sí báǹkì sorry ó lọ sí hospital gbà tó débẹ̀ ìyàwó rẹ̀ fẹ́ bímọ ní ọ̀rọ̀ yes that's yes. wọ́n ní kó sanwó kò dẹ̀ lè sanwó because kò ní káàṣì lọ́wọ́ sẹ́nu pé ibẹ̀ ni ìyàwó ẹ̀ tó ló gbà kú. How do you explain that? How do you explain that for crying out loud? How do you explain the fact that àwọn ọ̀tá jẹ̀nẹ́rìà tó jẹ́ àgbàlagbà àwọn retirees wọn ò ní access sí owó wọn? Ṣé wọ́n máa lọ jí nǹkan lọ́jà ní tó bá lọ sọ́jà? So ètò wọn introduce ní mòsì yẹn bad policy ní gbogbo ẹ̀ pátá torí pé ìdìbò òṣì tó dẹ̀ fẹ́ tì náà ni. Because I don't understand ṣe máa ṣe máa ní àwọn aráàlú lára. Náà ta ní fífún wọn. Mo ṣe tó bóyá kó jáde mo ṣe tó bóyá kó jẹ jáde ẹ fẹ́ máa fún ọ lọ́fẹ̀ẹ́ gbogbo ìgbà covid náà gbogbo palliative ní gbogbo ilé àwọn legislators yìí lọ́lọ́ kóúnjẹ sí ọba náà kóúnjẹ sọ́dọ̀ ẹ̀ ṣáà ní gbogbo bàtà ọmọ kéékèèké tó lọ bẹ́ẹ̀ tó lọ kóúnjẹ wọn jáde. Why these people this evil? Kí ló dé tí wọ́n ṣe ní ọpọlọ orí tó ń rò? I don't understand. Ìlú ti dorí kodò. We cannot afford láti máa continue by that's why tó jẹ́ pé a rí àwọn fídíò kan tó jẹ́ pé àwọn báǹkì kan tí manager yẹn he was a very soft spoken guy ó lè sọ fún àwọn staff ẹ̀ ó gbé nájà sára fence ó ní kọ́ máa fọ fence kọ́ máa fọ fence pé ẹjọ́ tètè máa lọ àtàwọn obìnrin tó ń múra very cooperative ó lè pàṣẹ ó yẹ ẹ máa gún fence o àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn o wọ́n escape nítorí àwọn customer. What has Nigeria turned into? Ṣé ìlú lélẹ́yìn? Ó lè ti pẹ́ ta ti ń pariwo láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹbí ìlú ẹjẹ́ pọ́lí kálukú máa lọ. Ẹbí ìlú àwọn pípù yìí wọn ò ní nǹkan kan tó lè ọ̀fà anybody. Wọ́n pínu jábá gbélé ẹjẹ́ kan ṣe ní general government. Oníkálukú lọ lúkà fún ara wọn. Ṣé bá ń gbọ́ pé ẹ káàbọ̀ Daddy Marcel Babatope God bless you sir. Ṣé bá ń gbọ́ pé we shall overcome. Ó bá ní lọ́kàn jẹ́ èèyàn lè sùn kó sùn wọra. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá ní orílẹ̀-èdè mùjẹmùjẹ yan pé ẹ kú sùúrù ẹ kú rọ́jú. Ọ̀run máa gbèjà yín jà gbogbo àwọn alágbára ayé tí wọ́n fi agbára wọn tí wọ́n fi ń ní yín lára ọ̀run máa béèrè lọ́wọ́ oníkálukú wọn àti ayé yìí lọ dẹni. Bàbá mi Ijaya ẹ tẹ̀síwájú ẹjọ́ má bínú sá. Nǹkan tí Olasunkami sọ òótọ́ ni bọ́tí àwọn làájú ṣe mo lọ ka mẹ́sẹ̀gì ọkọ̀ tó sọ pé puppet ní gbogbo àwọn lídà wá sí Fúlàní. Wọ́n lè jẹ́ puppet Fúlàní ìgbà gbogbo wọn ló ń buwọ́ allegation 400 million
ló ń wọ local government lóṣooṣù nípa ti ẹ̀dá tó bá tẹ̀ jẹ́ pápẹ́ ti Fúlàní ṣebí Fúlàní kó wa location fún gbogbo wa local chairman lójú wa ti là èèyàn gidi ní Yorùbá àwọn díẹ̀ tí ò dá nínú wa àwọn ló ń kó bàlújẹ́ pàlábùkù rẹ wa lójú yes bí àwọn politician ta ní ìjẹ́ ẹ mọ̀ wípé 400 million ní local chairman ló ń gbà lóṣooṣù mo ló lọ. Ẹ máa gbọ́ ọ. ìjà bí wọn ìjà àtàkì wọn nǹkan bí bàbá yẹn go through due to their our political officer negligent and greedy ni àwọn bàbá yẹn fi go through kọ́tà go through millions of people don go through the same problem. Àwọn politicians wa ló ń create chaos fún wa nílẹ̀ Yorùbá because they don't do the right thing. Owó allocation tá ń gbàdà, èyí tí gómìnà ń gbàdà, èyí tí sẹ́nẹ́tọ̀ ń gbàdà, èyí tó ń sọ̀rọ̀ ń gbàdà, ẹ̀yẹ́ wọn ní ẹ̀ka láti tọ́lá kí nù wọ́n. Ẹ̀nà wọn gbọ́dọ̀ ń tún kábẹ̀rẹ̀ tí wọ́n pa. Ẹ fi báńkì sílẹ̀. Ẹ lọ bá àwọn political officer wa lé. Owó tí Fúlàní kó lé wọn lọ́wọ́ dàbá ló ń gbà á. Kí ló fi ń ṣe? It's time to ask them a question and we demand the answer. It's time to visit our political officer from local chairman, councillor, house of rep, senator, governor. Allocation don one state. Kí ló fi ṣe? Ẹ gbọ́. Nínú iṣẹ́ ọmọ máa ń gba 400 million naira lóṣù. Ìwọ lọ́wọ́. 400 million naira lóṣooṣù. Ìwọ lọ́wọ́. Tàbí ń gbà lọ́wọ́ rẹ̀. It's time we have to attack them and ask them a question. Yes, ẹ lọ bá wa nílé ẹyẹ èèyàn. Ẹ̀yin lẹ lágbára. Yes, tá a bá kí nínú ilé yẹn, a lè kí nìkan. Tá a bá bá àwọn tó ń lead wa nínú ilé wí, a lè bá Fúlàní sọ̀rọ̀. Yes, because ilé ọ̀gá tòrò ìta ò lè rójú. We have to attack and from councillor, chairman, house of rep, senator, governor. We have to ask them a question. We have to visit them. Allocation tẹ́ ẹ̀ gbà ń wọ ló ń wọlé sí. Yes, Adánidó bá yá mi. Wow, ẹ ṣé bàbá mi. Ẹ gbọ́, ẹ ṣé Dádì Adékọ̀yà Jagunmólú. Allocation sí gbogbo àwọn gómìnà tí wọ́n ń gbà káàkiri láti máa fi tún ìlú ṣe, láti máa fi dáàbò bo àwọn ọmọ ìlú, àwọn tí wọ́n ń jọba lé lórí. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn gbogbo gómìnà ilẹ̀ Yorùbá wọ̀nyí pé ibo ni wọ́n ń fi owó yìí sí? Kí ló ṣẹlẹ̀ sí owó yìí? Ǹjẹ́ wọ́n lo owó yìí ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ó yẹ? Àsìkò ti tó láti béèrè lọ́wọ́ wọn. Oh, sọ̀rọ̀ sókè please. Ṣé ẹ gbọ́ mi ni? Ṣé ẹ ń gbọ́ mi? Àsìkò ti tó láti béèrè láti mọ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú àwọn owó tí wọ́n ń gbà láti ọ̀dọ̀ àwọn ìjọba láti òkè wá. Àsìkò rèé, Fẹ́mi Adésínà, ǹjọ́ sọ̀rọ̀ sókè sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Gbajabiamila, ibo lẹ wà? Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ̀nyí, ǹjẹ́ bí tí bàbá Awólọ́wọ̀ fi iṣẹ́ sílẹ̀ sí, ǹjẹ́ nǹkan tí wọ́n fẹ́ fún ìran wọn? Ǹjẹ́ nǹkan tí bàbá fẹ́ fún ìran wọn tí wọ́n ṣe kíni, tí wọ́n pàdánù ẹ̀mí wọn lórí? Ǹjẹ́ ìbẹ̀lẹ̀ bá iṣẹ́ dé? Ǹjẹ́ ẹ rò pé inú bàbá Awólọ́wọ̀ máa dùn sí yín? Ǹjẹ́ ẹ rò wípé inú bàbá Bọ́lá Ìgè máa dùn sí yín? Gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọmọ Yorùbá wọ̀nyí, ìtàn kan la gbọ́ láti ọ̀dọ̀ bàbá wa, ìkan náà bàbá wa tí wọ́n wà lórí ìkànnì pẹ̀lú mi. Arábìnrin kan ó fẹ́ lọ bí ọmọ, ó lóyún. Àsìkò ti tó láti bí ọmọ, wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti bí ọmọ. Kì í ṣe pé wọn ò ní owó, wọ́n ní owó, ṣùgbọ́n wọn lè gba owó jáde nítorí pé kí ni? Nítorí ìjọba, nítorí àwọn alágbára. Fún ìdí eléyìí,
arábìnrin yìí ó pàdánù ẹ̀mí ẹ̀, ọmọ inú ẹ̀ wọ́n tún pàdánù ẹ̀, èèyàn méjì ni wọ́n rántí. Àwọn ìdílé wọ́n mà ní ìdílé. Arábìnrin yìí ó ní ọkọ, ó ní àwọn ẹbí, bóyá ó ti láwọn ọmọ. Ṣé ẹ rò pé inú Ọlọ́run dùn sí yín? Ṣé ẹ rò pé inú àwọn tó tẹ̀lé Yorùbá dó, ṣé ẹ rò pé ó dùn sí yín? Gbogbo àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sí gbogbo yín tẹ̀ ń ta sílẹ̀, gbogbo wọn máa béèrè, ẹ̀san máa ké. Ṣùgbọ́n ní tèmi o, gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ̀yin bàbá mi, ẹ tì mí lẹ́yìn, ẹ bá mi dá sí. Èmi ò rò pé nǹkan tó dáa ni láti máa lọ sun gbogbo nǹkan níná, láti máa lọ bí gbogbo protest gbogbo èyí tá a rí ní àná. Mi ò rò pé nǹkan tó dáa ni. Ṣe rántí ayé wẹ́ẹ̀tì ẹ̀, àwa kà nínú ìtàn wọn tí bí àwa nígbà yẹn. Ṣe rántí nǹkan tí ó ṣẹlẹ̀? Ǹjẹ́ nǹkan tó dára ni? Irú àmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo àwọn tó ń ṣe riot tí wọ́n ń jó nǹkan níná? Ṣé nǹkan tó dára láti ṣe ni? Ẹ ṣeun gan-an, Mami Ìyá Lájí, ẹ kú ohun. Yes, a mọ̀ pé ìjọba ló ti àwọn èèyàn kan ògiri, and obviously tó bá tìyàn kan ògiri, èèyàn lè ṣinú bí. Bẹ́ẹ̀ ni, ó ṣe ṣe àlè tí wọ́n máa mọ̀ pé ẹ̀tọ́ èèyàn ló fi ń dùnyàn. But having said that, gbogbo wọn destructions àti rí across gbogbo ilẹ̀ Yorùbá, ó ṣe ṣe àlè ògbọ́n ló jẹ mí lógún. Ẹ má sọ pé bí àwọn selfish o, ó ṣe nǹkan tó bójú mu. Bẹ́ẹ̀ ni, ó ṣe nǹkan tó bójú mu. Gbogbo àwọn báńkì kankan àti àwọn àgbo ọlọ́pàá tó lọ kọwọ́ bọ̀, ẹjọ́ ìjẹ́ka jáwọ́ nínú ẹ̀, ó ṣe nǹkan tó dáa, mọ̀ pé ìlú ló bí yín. But ìjọba náà láti ṣe nǹkan tí ó máa jẹ́ kí àwọn aráàlú dùn. Aráàlú, they're not asking for too much. Wọ́n ṣe májíìkì rárá láti create something like steady power supply. Wọ́n ṣe májíìkì láti fọ́wọ́n èèyàn níná, láti fọ́wọ́n èèyàn ní treated water, pipe water tó máa wọnú ilé wọn. Ó make sense kí àwọn èèyàn máa kọ́lé, ó jẹ́ pé the first thing you are going to do is kí ẹ máa gbẹ́ borehole. Gbogbo kìíní ẹ ló máa ní long-term adverse effects on the health surface. Àwọn nǹkan kan wà tí kò tí tó jẹ́ pé wọ́n ṣẹlẹ̀ rí ní orílẹ̀-èdè yẹn tó máa ṣẹlẹ̀ tó bá yá because of the heart tẹ́ ń wù yẹn ilẹ̀ ó ní ó dẹ̀ move. Lára nǹkan tó lè ṣẹlẹ̀ òun ní natural disaster. Kí 300 houses wà lórí street tó jẹ́ pé everybody ló ń gbẹ́ kòtò. You know? Wàhálà lè fẹ́ jálẹ̀. So people are not asking for too much. They are only asking for the basic amenities tí ìjọba láti provide so that ìjọba ò ní provoke ìlú, kò sí títì, kò sọ́nà. Nàìjíríà mo ti ń gbọ́ pé àwọn èèyàn ń ṣe shock absorber lẹ́ẹ̀mẹ́wàá. Mo ò ṣe shock absorber láyé mi rí. Kò ṣe tẹnu. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Because títì wà tó dá. Gbogbo ọ̀nà ló ti tú jágajàga. Ilé-ìwé àwọn olè lọ sí ilé-ìwé, private school àwọn èèyàn rán ọmọ wọn lọ, gbogbo skúùlù public school tọ́kọ́, ìyọ̀wọ̀n òwe táwa kà not for sale yìí. Ṣé wẹ́ wà ní any state nílẹ̀ Yorùbá báyìí ká ṣe ń sọ̀rọ̀ yìí? Èkó tó ti ń kó gbogbo billions jẹ́ trillions jẹ́ gbèsè tó jẹ́ in fact tó bá tó gbèsè Nàìjíríà kù díẹ̀. Kí ló fi ṣe ìṣàgbẹ̀ lójú òyò láàrin kiri? Flower ló ń gbìn kiri. People are not asking for too much. Ẹ múnú ìlú dùn. Tíjọba àpapọ̀ tó bá sọ pé wọ́n ṣe owó, àwọn gbẹ̀rù, àwọn ṣe. You need to find a way to cushion, to balance things within your own people as a standing governor of a state, each state in Yorùbá. Láì má ṣe nǹkan, àwọn èèyàn bínú, àwọn èèyàn lè ti bínú because owó ò tí ì tẹ àwọn èèyàn lọ́wọ́ tó. People are still hungry. Ó dẹ̀ ń rúgbó bọ̀ ni. Kó bá bàa rúgbó níbi tó láti dé, òun là ń ṣe sọ fún ike ẹ ṣe nọ́mà. Ẹ behave. Kí ló dé táwọn èèyàn ṣe ń bínú báyìí? Because the fundamental thing is kò sóun jẹ. People they cannot afford to eat a 3 square meal because ṣé òkúta ló máa lọ fi ra jẹ? Kíjọba kọ́ lọ ra jẹ rẹpẹtẹ náà. Ṣé bí gbogbo ilẹ̀ ìgbàwó state allocation?
You can go to Ghana, you can go to Republic of Benin, you can go to Togo, you can go to Ivory Coast. And of course, get from Arab, to say no sense, the man for one in your back here. The man something to them camping. No. Everyone go in the camp, everyone like to get everyone the rice. Without that, but she's so touching. And we are continue láti máa jáde ní o. Ẹni tá a bá wí fún ọba yóò gbọ́ o. Èmi ajá kẹfà ìkófàtì ní Ijaya. Àgbàní, Olasunkami. Àmì àṣẹ Èdùmàrè. Ìyá mi tó ṣètò mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Ẹ ṣé bàbá mi. Yorùbá kò ní problem kankan sẹ́ẹ̀. Àwọn olórí wa ní problem wa. Àwọn olórí wa ń gbowó ọ̀nà wọn ò ṣe ọ̀nà. Àwọn olórí wa ń gbowó omi wọn fún wa lómi. Ọ́fíìsì tó ti ń ṣe omi lẹ́kọ̀ọ́ ní Tinubu fi gbowó ọgbà bẹ́ta. Tinubu náà fi gbowó mi, wọ́n tún gbowó pọ́ńtì tó ní fún wa. Wọ́n tún gbowó mẹ́tẹ́nàsì omi ní gbogbo stéètì Yorùbá. Wọ́n ń gbowó mi. Ẹ̀ẹ́dẹ̀ fún wa lómi mu. Ṣé ẹ̀yin ò rí báwọn olórí yìí lórí burúkú? Gbogbo àwọn olórí wa, wọ́n ń gbowó ẹ̀tọ́, wọ́n ń gbowó security, wọ́n ń gbowó benefit, wọ́n ń gbowó owó medical service, wọ́n ń gbowó gbogbo ẹ̀, wọ́n ń gbowó medication, ọ̀pọ̀ ọ̀fẹ́, sáláàlú, wọ́n kọ́ gbogbo ẹ̀jẹ̀ ni o. Àwọn bàbá tó ní ìdíwà yìí gangan ní problem wa. Wọ́n ń gbowó káwọn ṣọ̀nà, wọn ò ní ṣọ̀nà. Wọ́n sẹ́ni gọ́fúmẹ̀ntì gọ́fúmẹ̀ntì. Kí Buhari bá sọ pé òun bọ̀ lẹ́kọ̀ọ́ sí i. Gbogbo kí Buhari bá sọ pé òun bọ̀ wá sájẹ́kúlẹ̀ lẹ́ni. Gbogbo ajẹ́kúlẹ̀ pátọ̀ wá di gbogbo ẹ̀. Bàbá yẹn ò ní jọ́sí pátọ̀ kọ́kọ́. A rí ìgbẹ́bọ̀ ṣe wà nínú pépà lòún rìn lórí ẹ̀yẹ. Ṣé báwo lórí wa ló ń fọwọ́ náà wá? Ẹ yẹ bọ̀ àwọn lórí Yorùbá, àwọn political leader wa the problem. We must get rid of Godfather tó ń ta ọ́fíìsì. Tó ń sọ ọ́fíìsì di property ẹ̀. Yes, tọ́lọ́dà àti ní àtàkùn wọn wá sọ̀rọ̀. Wọ́n á ní ọ́fíìsì wọn. Wọ́n á ní sọ percentage wọn. Because when they buy the office or buy the office and pay percentage to the godfather, ìyá mi à lọ sí ìkọ̀kọ̀. Ẹjọ́ àwọn òye ìdẹ̀lá nílẹ̀ Yorùbá nígbà àwọn olórí wa ló ń ṣe wá. A ní problem kankan. Àwọn olórí tá a yàn nílẹ̀ Yorùbá, àwọn ní problem. Wọ́n ń gbowó ọ̀nà, wọ́n ò ní ṣọ̀nà, wọ́n ń gbowó omi, wọ́n ò fún wa lómi. Àwọn olóyè fún mójútó bá ṣe máa níná. Yes, wọ́n supply gas ìdíjà kan tọ́lọ́ fún wa. But àwọn níná nílé wọn, wọ́n fẹ́ kọ́ wa níná. Wọ́n fẹ́ kọ́ dídá náà. Wọ́n fẹ́ kẹ́kẹ́ gbé ìgbésí ayé tó dáa. So nílò àtáàkì wọn. Wọ́n máa jẹ́ búrẹ́dì lé wa lọ́wọ́. Ìyẹn ṣe stop. Ẹ gbọ́dọ̀ àtáàkì lọ́kàn ṣe àmà. Ẹ gbọ́dọ̀ àtáàkì kánsẹ́lọ̀. Ẹ gbọ́dọ̀ àtáàkì House of Reps. Ẹ gbọ́dọ̀ àtáàkì Senator constituency. Ẹ gbọ́dọ̀ àtáàkì Governor, àtáàkì yẹ, àtáàkì bàbá, àtáàkì family ẹ̀. It has to stop. Wọ́n pa wá jayé. Ìdí àfọ́jú wá ti nà. Ó kò stop. Ojú ọ̀dà iná ya ni. Ẹ ṣé bàbá mi. Ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n ṣẹ̀ wọlé. Ẹ má bínú sá. Dadi Akin Gold, ẹ káàbọ̀. Bàbá mi Àfáà Afeez Azeez, ẹ ṣé bàbá mi. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo dúpẹ́ o. Mo rí mọ́mì mi kan, mọ́mì Rebecca Olúwabùnmi Ọ̀jẹ́dòkun. God bless you mọ́mì. Mọ́mì mi Wẹ̀mí Adésànyà, ẹ ṣé mo dúpẹ́. Màámi Olúwajọmí lójú àfi sùúrù. Ẹ ṣé o, ẹ ṣé gidi gan ni. So a máa tẹ̀síwájú. Okay. Nǹkan tẹ́ ń sọ yìí ó bà ní lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀, mi ò ní parọ́ fún yín. Ó bà mí, kò sígbà tí ilẹ̀ máa mọ́ ní ọjọ́ kan ní ojoojúmọ́ tí mi ò kí ń ronú lọ sí ibẹ̀. Ó dẹ̀ dá mi lójú pé àtẹ̀yìn náà, torí gbogbo wa ló ká lára. Torí ní ọjọ́ Sátidé tí ó kọjá, mo ní àǹfààní láti wà ní orí ètò pẹ̀lú bàbá mi Lola Olasunkami. Mo kàn lè tell gbogbo energy wọn bí wọ́n ṣe ń sọ̀rọ̀, bó ṣe ń ta wọ́n lára. Bẹ́ẹ̀ náà ni bàbá mi Ijaya general, ẹ ṣàmọ̀, ohun wọn number 1 ni, mi ò sì rírú ẹ̀ rí. Ó tún ju ti ọ̀gbẹ́ni Ṣọlá ọmọ Èkó lọ. Torí pé ó ń ka wọn lára. Torí pé wọ́n wò wípé gbogbo àwọn tó wà káàkiri ní ìlú òyìnbó kì í ṣe pé wọ́n dára ju àwọn tó wà ní orílẹ̀-èdè yẹn lọ. Ṣùgbọ́n àánú ni oníkálukú wá rí gbà. Gbogbo wa rí pé àparò kan kò ga jù kan lọ. Àfẹ̀yí tó bá gorí ebè.
kò jẹ́ bí a ṣe bí ẹrú la bí ọmọ bí orin Yorùbá wa ṣe sọ ní ìlú òyìnbó káàkiri ó lè mọ yàtọ̀ láàrin olówó àti ọmọ mẹ̀kúnnù. Àbí mò ń pa irọ́? Tí mo bá ń pa irọ́ ẹ má bá mi já irọ́ mi. Ó lè mọ ìyàtọ̀. Ọ̀nà tó dára wà tí wọ́n bá gba owó ní gómìnà ní state láti òkè wá ìyan láti ìjọba ọ̀dọ̀ ìjọba àpapọ̀ federal tí wọ́n bá fún gbogbo state kọ̀ọ̀kan ní owó wọ́n ní láti mójútó pé owó tí wọ́n fún wọn yan nǹkan tí wọ́n fẹ́ lò fún láti tún ọ̀nà ṣe láti tún iléèwé ṣe láti pèsè oúnjẹ gidi fún àwọn ọmọ iléèwé wọ́n ní láti rí dájú pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo nǹkan wọ̀nyí wọ́n ṣe tí wọn ò bá ṣe tí wọn ò bá ṣe wọ́n ní àwọn tó máa lọ sọ fún ìjọba àwọn whistleblower àbí bẹ́ẹ̀ kọ́ tí bá parọ́ kẹ́ sọ fún mi wọ́n máa lọ kó bá wọn tí wọ́n bá dẹ̀ ti kó bá wọn báyìí ní ìlú òyìnbó káàkiri mi ò fẹ́ mọ ibi tí ó bá wà ní ìlú òyìnbó tí o bá ṣe kí ni tó o bá lówó yan bí gómìnà tó o bá lówó yan láti fi tún ọ̀nà ṣe láti fi pèsè oúnjẹ láti ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ ní ìlú náà wọ́n máa tì ẹ́ mọ́lé ni ṣé mo parọ́? Kò sí nǹkan tó kàn wọ́n kó má jẹ́ gómìnà mọ́ kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè gangan tí o bá pa irọ́ tó o bá lówó lọ́nà tó yẹ kó o lò wàá ṣẹ̀wọ̀n wọ́n máa kọ́ bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ tó bá jẹ̀bi wọ́n máa tì ẹ́ mọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ ni? ẹ ṣe sọ fún ìdí eléyìí gbogbo nǹkan táwa ń rí tó ń ká wa lára nìyẹn pé kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ìrẹ́jẹ yìí ti pọ̀ jù. Wọ́n ń jayé ọba wọ́n fọwọ́ ọlá wọ́n fi ń gbà àwọn èèyàn lójú àwọn máa gba gbogbo owó láti òkè wọ́n á gbé èyí tó níyàwó nílé wọ́n máa ní àlè èmi à ní àlè oríṣi méjì wọ́n á ṣe kí ni wọ́n á bóra fún wọn ẹ má bínú sí mi ò but owó tó yẹ kí wọ́n fi tọ́jú àwọn mẹ̀kúnnù wọ́n á gbé àwọn àlè wọn lọ sí ìlú òyìnbó wọ́n á lọ ra lé wọn ní ìlú òyìnbó ilé tó wọ́n owó ibo ni wọ́n ti rí owó yìí owó tó yẹ kó máa fi tọ́jú àwọn mẹ̀kúnnù kó máa fi tọ́jú àwọn ọmọ ìlú wọn ò ní ṣe o wọ́n á sọ di owó ara wọn. Ṣe rí pé ìbínú Ọlọ́run ti dé sí wọn ó dẹ̀ máa bèrè ní ọwọ́ gbogbo wọn ó kàn ṣe ni láàánú ni wípé Ọlọ́run owó ó máa ń bèrè ẹ̀ṣẹ̀ bàbá lára ọmọ láti ràn kínní ìmíì sọ pé kan ìkẹrin ìmíì sọ pé dèràn keje ṣe wá rí pé àti àwọn ọmọ wọn máa nípìn nínú nǹkan tó wà ní ilẹ̀ yìí nítorí pé wọ́n ń fi ayé ní àwọn ènìyàn lára ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi àfa àfisàsì ẹ ṣé gan ni sà ó burú púpọ̀ bá ká sọ pé bàbá Awólọ́wọ̀ nígbà tí bàbá Awólọ́wọ̀ wà láyé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ̀nyí wọ́n ní àǹfààní ní pẹ̀lú iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ nígbà tí bàbá Awólọ́wọ̀ dá sílẹ̀ ká sọ pé bí bàbá Awólọ́wọ̀ ṣe làwọn ń ṣe yìí ni ẹ sọ fún mi ṣé wọ́n máa ní àǹfààní ṣé wọ́n máa ní oore ọ̀fẹ́? ok ẹ jẹ́ ká gbọ́ ṣé wọ́n sì Gani Fáwẹ́hìnmí bàbá wa kọ́lọ́run kó jọ̀wọ́ kó forí jì wọ́n bàbá yìí sọ nǹkan kan ní 2003 nígbà tí wọ́n ń dìbò tí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá yìí sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni ẹni tí kìí ṣe pé kìí ṣe àfẹ̀mí wọn kìí ṣe onímọ̀tara ẹni nìkan wọ́n nífẹ̀ẹ́ ìran wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ ẹ̀yin èèyàn mi igi tó tọ́ kìí pẹ́ nígbó wọ́n ṣe ẹ̀mí bàbá yìí wọ́n gé légbèdù ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ má bínú ẹ jẹ́ kí n okay. Thank you very much. I want a country where the people have a place. I want a country where the masses who have been subjected to much poverty, deprivation, starvation have a place. I want a country where only few people, where millions of Nigerians are ignored by few people. I want a country that barrier should be broken, where few people
ignore millions of Nigerians who constitute the majority of this country. I don't want to be in a country where God has created the work for everybody. And yet, those who are governing us ignore, oppress, cheat, isolate the purposes of our people. No, that's not the country I dream for. And that's why I'm in this position today. That I want to take the power from them so that the masses of our people do not suffer again from lack of employment, from lack of food, from lack of housing, from lack of jobs, from lack of water, from lack of electricity. And a country that I want to establish free of corruption and starvation, free of all the dictatorship that we have been encountering over the years. I want to create a country where I want to establish a country, a governance where there should be what we call the best for all, not the best for a few, and the worst for the majority. I don't accept that. ṣé ti gbọ́ ẹ̀yin bàbá mi méjèèjì ṣé ẹ rántí olóògbé Gani Fáwẹ́hìnmí àwọn ni wọ́n sọ̀rọ̀ sílẹ̀ yan o ìgbà tí wọ́n ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ bá wa dá sí sà. Ẹ ṣeun gan, in fact èyí ò dàbẹ̀ pé ẹ rí inú èmi àti Ijaya ni a tó wá sórí ètò Ijaya ń gbọ́ ọ̀rọ̀ kan tí ọ̀jọ̀gbọ́n kan sọ. Wọ́n sọ fún wọn pé ọ̀jọ̀gbọ́n tó sọ̀rọ̀ yẹn he used to be the president student union bàtà wà léèwé mo ní dárúkọ ẹ̀. Wọ́n sọ fún ọjọ́ kan wà tí ọ̀gbẹ́ni olóògbé Gani Fáwẹ́hìnmí ó wá sí inú ọgbà wa nígbà táwa ń jú nígbà yẹn ní pé àwọn sójà gba Abacha mosco yẹn Abacha wa rán àwọn sójà wa ẹ mọ̀ pé bàbá máa ń sọ̀rọ̀ gan ó máa sọ̀rọ̀ síjọba àwọn ìjọba amúnisìn ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ wọn láìkí ràn ọ̀pọ̀ bẹ́ẹ̀ because àtàwọn tó jẹ́ alágbádá sí dictatorship ní gbogbo wọn practice one way or the other kátó wà máa sọ àwọn tó ń wọ aṣọ army nígbà yẹn so wọ́n wá rán àwọn sójà rẹpẹtẹ wá big battalion wọ́n wá mú bàbá Gani Fáwẹ́hìnmí nínú ọgbà iléèwé wa tó ọmọ tó ṣe kí nìyẹn pé wọn ò ní gbà kó wọlé sójà fọ́ọ̀sì àwọn wọlé ó di jàgídíjàgan lọ́jọ́ náà lọ́hùn a gbé bàbá Gani Fáwẹ́hìnmí a gbé wọn escape látòrí fẹ́ǹsì ni was an old man a gbé wọn escape látòrí fẹ́ǹsì ni torí pé tòótọ́ tó ń sọ yìí náà ni and ìlú jásíjásí rédèrèdè tó ń pè ní Nàìjíríà yẹn anybody tó bá ń ṣe òótọ́ tó máa ṣe jákulẹ̀ òun lọ́ máa wá but àwọn èèyàn gbọ́dọ̀ máa wúrú kan bẹ́ẹ̀ kọ́ wá dákẹ́ kọ́ náà wọ́n ní sọ tòótọ́ ẹ sọ tòótọ́ because that's the only thing that can actually liberate àwọn èèyàn from suffering ẹ wá máa sọ pé ẹ fẹ́ máa ṣètò ń gbé ẹ fẹ́ máa wojú ẹ má máa wojú ṣe tó ṣe jẹ́ gbọ̀ngàn ní kẹ́sì jẹ́ ká sọ so that by the time tó bá kàn wọ́n àbí àwọn tó máa tẹ̀lé wọn náà tọ́wọ́n náà máa dé ipò láti run fún political offices fundamental human rights anybody ló lè run fún offices you cannot deny anybody fundamental human rights wọn wọn as a citizen as a bona fide citizen of any nation you have the right láti run fún pò but wọ́n láti máa rántí pé ìwà jàǹdùkú ò dáa owó tó bá sọ pé ó tọ́ sílùú ẹ fi look after wọn lù ọmọ bàbá Gani Fáwẹ́hìnmí ariwo yẹn lọ pa títí tó fi wáyé sílẹ̀. You know, and that's exactly what most of us náà pariwo nísìn ní pé Yorùbá nation ni Yorùbá nation ni pé aláṣẹ pín in pé that's going to be the long-lasting solution to all this giant mess that we create over the years, over decades. Because kí ni ká sì gbọ́ ń pé kò sálàáfíà nílùú ẹ̀wọ̀n ìran kan ló lè máa gbé AK àdá nǹkan kan láti north anywhere in Nigeria wọn nìkan ni wọ́n wà legally kò sí nǹkan kan tẹ́lẹ̀bọ̀dì lè ṣe wọn ò ní mú wọn kọ́ mọ́ lọ sí police station kọ́ sí police station mọ́jú and these are the jandukus ọ̀nà ìrànlọ́jú mọ́ bàbá Sunday Adéyẹmọ wọ́n ránjú mọ́ wọn sí títí ó fa wọn bí evidence wà pé wàkílù ọwọ́ ẹ̀rọ wà ń bẹ̀ tó fi pa bàbá kí lórúkọ bàbá tó lọ dé pa ní kí ló ṣe porúkọ ẹ̀ mọ́jì
Tó pa àwọn tó wá láti ìlú òyìnbó. Aborode. Bẹ́ẹ̀ ni evidence wà wọ́n mú gbogbo ẹ̀ wọ́n gbé wọ́n mọ tó ṣe ń cover up ìdí àwọn ọmọ wọn kò sẹ́ṣẹ̀ tí ọmọ wọn ṣe. Same thing pẹ̀lú bọ̀bọ̀ ọ̀gbẹ́ni tó pè super cup yẹn ìjọba Amẹ́ríkà ní ó yá kó máa bọ̀ wọ́n rò bẹ́ẹ̀ into gbogbo iṣẹ́ hush puppy wọ́n bó ní dọ́là wọ́n sáré lọ set up kiri kan wọ́n ní ó bá wọn ṣe ìdọ́gbé wá ṣe kiri kan gbogbo yẹn kò sẹ́ni tó wọ́n ọgbọ́n tó fi ń fi ẹran sẹ́nu tó máa wá sí. Abracadabra ibi tó ní kó lọ owó ṣe ń lọ kó lọ defend rẹ̀ l'Amẹ́ríkà lọ defend rẹ̀ náà overnight ló sọ pé ó ní tailor lòun. You know, and he got away with it. He got away with it. That's what one Nigeria is all about. Àwọn bàbá Gàlífà ìwé tó pariwo náà, ó pariwo yẹn tó pa sísè àlẹ́ ṣìnáwó èèyàn náà tó yẹ pé ọ̀rọ̀ wà lẹ́nu wọn láti sọ. Gbogbo nǹkan tó bá gbé kalẹ̀ báyìí ṣé ìjọba amúnisìn ń gbọ́, they can't be bothered. They cannot be bothered. Then ọjọ́ mẹ́ta ìgbogbo PVC máa ṣí wọn lọ́nà wọn ká mọ òye tá a ti ń pariwo ti pẹ́ pé PVC wọ́n gbé lọ sí Nìjẹ́. PVC máa ṣe ń gbé lọ Nìjẹ́ ọmọ kéékèèké 10-11 years gbogbo ló ní PVC lọ́wọ́. Lọ́sẹ̀ ni wọ́n mọ̀ wọ́n kan 6,000 lórí wọn. You know, you're just fooling yourself. Your blood is fooling yourself. Kó wọn láì pé wọn ò ṣiṣẹ́. We got them, they have, you know. Gbogbo ọlọ́dẹ̀ mọ ibi tó ń lọ, they know where they are going. Ìjọba ti dorí kodò, they know where they are going. Gbogbo pé àwọn èèyàn kan lọ sọ pé ìdìbò, nítorí pé kí nǹkan má bàa bàjẹ́ ju báyìí lọ. Only some people are actually thinking, can we actually go through the political route or not? You understand me? Bẹ́ẹ̀ni sir. Àjálù Dubai, Ọlọ́run ọba òkè, ọba ènìyàn ọba àná ọba àlà ọba sísí láyé àrípẹ̀kun kí ó jẹ́ kẹ́yìn bàbá Gàlífà wẹ̀lẹ̀. Ìfẹ́ bàbá Fẹlá and the rest of them tó ti jà fún ilẹ̀ Yorùbá àti bàbá Awólọ́wọ̀ àti MKO náà and the rest of them kó lọ dárí ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n ó tẹ àwọn sáfẹ́ ìfẹ́ rẹ̀ àjálù Dubai. Ẹ ṣé gan bàbá wa. Ẹ ṣé gan ìyá mi. Yes sir. Mo dúpẹ́ lọ́wọ́ Lola lásìkò mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Gànífà nìyí. May soul rest in perfect peace. Àmín. Àwọn àgbàlagbà ló bọ̀ ọ́. Wọ́n ní tọ́mọdé bá ṣíwájú tó bá ṣubú, wọ́n náà wájú ni o. Wọ́n ń tọ́gbàlagbà bá ṣubú, wọ́n ní ẹ̀yìn ló ń wò. Ẹ wo ariwo táwọn Gànífà nípa ìjẹ́wọ́ change. Wọ́n ṣe àbẹ́kọ̀dé lọ́sọ̀rọ̀ nínú àwọn sọ̀rọ̀. Akọ́kọ́ ti tó tọ́mọ káàárọ̀ òjì ilé máa dìde. Tọ́mọ jòkó fún chairman, tọ́mọ jòkó fún councillor, tọ́mọ jòkó fún house of reps, members of house of representatives, tọ́mọ jòkó fún senator. Àwọn tó gbẹ̀lú dúró nìyẹn. Tọ́mọ jòkó fún gómìnà. Tọ́ọ̀ bá lè rí gómìnà Olùkọ́lá káfíń ìbílẹ̀ ẹ̀mọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́. Yorùbá ló ń jẹ́ gómìnà Yorùbá, kò tí ì bọ́ sọ́wọ́ Haúsá. Ọ̀rọ̀ yìí ti kọjá rẹ̀ ni. Because a ti fẹnu sọ. Wọ́n lè change. Ó ti di bárakú. Ó ti débi tó lè kú ti sà. Ó ti débi tó lè kú ti yẹ kúkú. Ó ti débi tó lè kú wọ́n ti yẹ kú mọ̀. Ó ti débi tó máa bá wọn wí physically. Ká máa àtàkì wọn. Owó wa tó ń gbà kí ló ń fi ṣe ká ló ń kọ fún. Ikọ́ ìfún owó náà lọ́wọ́ sáńtà. Wọ́n tọ́lọ̀ wọ́n ṣe. Tẹ́sán ọmọ ọlọ́pàá gbọ́ títí wọn. Ẹgbẹ́ náà. Ọ̀rọ̀ yìí ti wájú rẹ̀. Torí pé ọ̀rẹ́ ni a ti bá wọn sọ. Ní wọ́n ṣe ṣe kọ́kọ́. Ní wọ́n ṣe rí wa. Nígbà kan tá à ń sọ ọmọ gbọ́dá ni. Back to attack them. Now, back to ask a question. They stand on the mandate of the people. Nítorí local chairman. Wọ́n fi
ṣé ẹ̀yin bàbá mi méjèèjì ẹ kú iṣẹ́ kò ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró tán àní fi ń ṣe àwátì o àti gbogbo wa pátápátá níkọ̀ọ̀kan ẹ ń dárúkọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá èyí tí a mọ̀ tí ẹ̀yin àtèmi mọ̀ Chief Justice of Nigeria ọmọ Yorùbá paraku òun rèé Chief Justice of Nigeria Olúkáyọ̀dé Ariwoola Olúkáyọ̀dé Ariwoola Chief Justice of Nigeria ọmọ àdúgbò kan náà ni wá ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Òkè Ògùn ní ìlú Ìṣẹ́yìn ó wá ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ pé wọ́n lè ya ọ̀dájú pé wọ́n dájú wọ́n ní agbára tí ẹ bá rántí nígbà tí wọ́n fi tí Buhari fi fún wọn ní ṣẹmọ ipò tó fún wọn tó fi yàn wọ́n sí ipò yẹn tó fi gbé wọn sí ibẹ̀ èmi sọ nígbà náà ní àkókò náà pé bàbá mi Olúkáyọ̀dé Ariwoola tí èmi ọmọ yín tàdíjọ wá láti àdúgbò kan náà ní Òkè Ògùn wípé àsìkò yìí kọ́ ló yẹ ká ẹ gba irú ipò tẹ́ ẹ gbà yìí torí pé àwọn Fúlàní ni Fúlàní máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ divide and rule tí wọ́n ti ń ṣe láti ọdún tipẹ́tipẹ́ ẹ ti gbàgbé bàbá Awólọ́wọ̀ ní ẹskísà ṣé ẹ rí nǹkan tí wọ́n ń ṣe fún ìran yín ẹ dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ ń wò ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ nǹkan kan kí ni ìdí ẹ̀ kí ló fà ìyà ń jẹ àwọn ènìyàn wọ́n ń fi ayé ní àwọn ènìyàn lára gbogbo ẹ rí rúdurùdu ó rí rédèrèdè kò sówó lóde ọmọdé ń kígbe àgbà ń kígbe arúgbó sunkún bàbá ó ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ èmi rò pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà èmi rò pé máa sọ̀rọ̀ sókè ni èmi rò pé máa gbójú wọnú àwọn Fúlàní ni pé ó ti tó gẹ́ nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọ̀ràn yìí ó ti tó gẹ́ kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ dákẹ́ ẹ fọwọ́ lẹ́rán ẹ ń wò kò kàn yín ẹ rántí pé o ẹnìkan ń bẹ lókè tó ju ẹ̀yin àti èmi lọ ẹnìkan ń bẹ lókè dádì Olúkáyọ̀dé Ariwoola torí pé ẹ̀yin náà wà ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ wà nínú lágbára ó yẹ kẹ́ sọ̀rọ̀ sókè kẹjà fún wọn yín torí ẹ̀ mo ṣe tún kọ̀dí ọ̀rọ̀ yìí sí yín sà ẹnìkan ń bẹ lókè tó ju Buhari tó ju gbogbo àwọn Fúlàní tẹ́ ń bẹ̀rù lọ ó máa adákẹ́dájọ́ ni ó dẹ̀ máa ṣèdájọ́ oníkálukú ẹ rántí pé àwọn ọmọ kan wọ́n wà ẹ rántí pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan máa tún ti pàdánù ẹ̀mí wọn ó bani lọ́kàn jẹ́ kí ni dé tẹ́ ṣe ń ṣe báyìí torí Ọlọ́run kí ló dé tẹ́ ṣe sọ ilé ayé ẹ sọ di àwa ìlọ ẹ̀yin lẹ ń jẹ́ káwọn Fúlàní máa ṣe wá báyìí ẹ̀san máa ké ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe rántí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí ní ilé ìwé kan ẹ rántí ọmọ ní Christland School ní Ìkẹjà ní ìlú Èkó ṣé ń gbọ́ mi ẹ̀yin bàbá mi ọmọbìnrin ọdún méjìlá ní Christland School private school ní ìlú Èkó wọ́n ní school ní iléèwé sí Èkó wọ́n ní sí Àbújá wọ́n ń gba owó tí ò ṣe máa sọ ni wọ́n ń gbà lórí ọmọ kọ̀ọ̀kan tẹ́ bá rántí ẹ̀kejì tèmi mọ̀ ṣe rántí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Sylvester bí ọmọ yẹn náà bí wọ́n bó ṣe pàdánù ẹ̀mí ènìyàn eléyìí tó tún wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ ọdún méjìlá ẹ rántí gbogbo intersport tá a máa ń ṣe lọ́dún náà lọ́hùn nígbà tí gbogbo wa wà ní iléèwé nǹkan tọmọ yìí máa lọ ṣe nìyẹn bí wọ́n ṣe sọ pé ọmọ èèyàn dákẹ́ ọmọ èèyàn pàdánù ẹ̀mí ẹ̀ ọmọ ọdún méjìlá ọmọ èèyàn tún wá pàdánù ẹ̀mí ẹ̀ wọn ò pe àwọn òbí ẹ̀
ta ló ń ṣe irú ẹ̀? Ẹ bá mi dá sí ẹ̀yin bàbá mi, ṣé ní ìlú òyìnbó tẹ̀yin wà yan, ṣé bí wọ́n ṣe máa ń ṣe àwọn ọmọ nìyẹn? Ṣé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn? Irú ìgbésẹ̀ wo ló yẹ kán gbé nígbà tí kẹ́tẹ̀ sọ pé ọmọ náà ṣubú? Kí ni nǹkan tó yẹ kí wọ́n ṣe? Wọ́n fẹ́ ṣe intersport, àwọn nǹkan kan wo ló yẹ kí wọ́n pèsè láti rí dájú pé gbogbo ààbò, gbogbo àwọn ọmọ yẹn kò sí nǹkan burúkú tó máa ṣẹlẹ̀ sí wọn? Ẹ bá mi dá sí. Yes, ṣeun gan. Case yẹn is very very sad. Mo feel sorry fún àwọn parents ọmọ tó papòdà yẹn. But irú school tó ní very good, tó ní reputation bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ pé standard wọn wà very high bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n lè provide a standby ambulance bó ju ẹyọ kan àbí méjì lọ pẹ̀lú àwọn first aid team tí mo believe kò yẹ kán ní, because Sherry, when I was growing up, tó bá ní wọ́n ṣe transport in school, but tí àwọn students máa ń like it. You know, they're always looking up to it. House may not win and what have you. But having said that, oníkálùkù ló mọ tí health condition ẹ̀ ṣe rí. Ó sì ṣàdé ìlú tàbí wáyé ní West Africa. Genotype oríṣiríṣi ló wà, mí AA, ẹlòmí AP, ẹlòmí AS, ẹlòmí SS and what have you. And trust me, èmi gan tí mo sọ̀rọ̀ yìí, mo mọ genotype mi ọ̀tí ìgbà tí mo dé ìlú òyìnbó. Tí àwọn èèyàn tó di pé mo lọ rẹ́gísítà pẹ̀lú dókítà tí wọ́n sọ fún mi pé ẹ̀jẹ̀ mi máa yàtọ̀ nìkan pé okay bó mo ṣe West Africa ní bẹ́ẹ̀ ni okay. So obviously wọ́n ti kọ́ wa ní school bàtà wà ní secondary school tá a ṣe biology pé ẹni tó bá jẹ́ AS kò gbọ́dọ̀ fẹ́ AS mi because probability kọ́ máa BSS wà láàrin ọmọ mẹ́ta is very high. You understand me? That I know of, and obviously we see enough awareness ní orílẹ̀-èdè yẹn. Imagine digress you. Lórí nǹkan tó ṣẹlẹ̀ fún ọmọ yẹn, tó bá jẹ́ pé ibi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o, it might be cardiac arrest. I don't really know what happened. Mo believe pé tí àwọn òbí ẹ̀tọ́ bá wà bẹ́ẹ̀, school authority wọ́n láti handle it in a very professional manner, because tó bá inform àwọn parents lẹ́sẹ̀kẹsẹ̀, ó lè dá nǹkan mi sílẹ̀. I don't know the reason why they acted that way, but the first thing tó ń láti ṣe ni pé call for medical attention. Tell me so, ambulance last one stand by. Anything beyond that, nǹkan tó kù díẹ̀ káàtó ni. Màá jẹ́ ìdákẹ́ báyìí for now. Ẹ ṣé sà. Olóòtú ọmọdé sọ pátá ló wà òkè, but ìjọba tá à ń ràn ìsẹ́ntì náà láti wá padà sí, kò sí child protection, kò sí anybody to look after child, kò sí any regulation about the child or any regulatory about the child. Schools are doing what they like. Ẹgbà bẹ́ẹ̀, because first time tó máa ṣẹlẹ̀ ní school yẹn kọ́ nìyẹn. Àwọn ilé school tó fi ṣẹlẹ̀ tá a gbọ́. Ṣèbí torí pé àwọn tó lọ síbẹ̀ jẹ́ àwọn tó mórúkọ ní jágbó àwọn tó mórúkọ àníkọ́. So àwọn alágbà àwọn olórí yìí láàyè tó ń ṣe yàmàyàmà tó ń ṣe yìí. Yes, Fúlàní ò di Yorùbá lórí mú, ipò kọ́ máa ṣe Yorùbá ìtì. In fact, wọ́n tún fún wọn ní allocation towards everything, gbogbo state ló ń gbà. So àwọn olórí wa yìí, we need to wake them up, and àti wake wọn, agbọ́dọ̀ attack wọn. We have to attack them now, ask them a question. It cannot be business as usual. Ojú wa ti là. Kò sẹ́ni tó lórí méjì. Báyìí ṣe bá mẹ́rú. Láṣẹ bá ọmọ bá o. Bàdó bá ìyá mi. Wow, ẹ ṣé gan ni bàbá mi. Ẹ wo ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí. Ọmọ ọdún 12. Ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí abiyamọ òdodo, a bá àwọn ìdílé Adéníran, orúkọ ọmọ yẹn ni Whitney Adéníran. Tẹ́ bá rí ìyá ọmọbìnrin yìí, tẹ́ bá rí bó ṣe ń ìkúnlẹ̀ abiyamọ,
àánú abiyamọ á ṣe yín Ọlọ́run á bá wọn á dá àwọn tó kù sí ní ibi tí ní ìlú òyìnbó káàkiri ká sọ pé ìlú tó ní òfin ni tẹ́ bá fẹ́ ṣe transport bẹ́ẹ̀ níṣe ló yẹ first of all ọmọ tó bá máa ṣáré ó ní wọ́n ní láti kọ́ mú lọ sí ọ̀dọ̀ doctor láti lọ make sure pé láti lọ ṣe check up fún láti rí dájú pàtó pé ó lè ṣe ó wà òkè bí bàbá mi ṣe sọ síwájú torí nígbà míì ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ẹlòmíà ní nǹkan lára tí wọ́n ní mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá lọ rí doctor tí wọ́n bá ṣe check up tí wọ́n run gbogbo test tí wọ́n bá rí pé kò dára fún so wọn ò ní jẹ́ kó ṣe Ọlọ́run nìkan ló yé nǹkan tó ṣàpamọ́ sí nìyàn ó hàn sọ́lọ́run ṣùgbọ́n rú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí doctor wà ní site ó yẹ kí nurse wà níbẹ̀ kí ambulance dẹ̀ wà níbẹ̀ torí pé èèyàn ò mọ̀ àtó Ọlọ́run ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń gba owó tó ní iléèwé yan wọn ò ní owó láti lè ní ambulance ẹ fẹ́ ṣe transport ara nǹkan tá à ń sọ nìyí ara àbẹ̀rẹ̀ tí àwọn bàbá mi sọ síwájú nìyẹn gbogbo owó allocation tí wọ́n ń gbà láti òkè kí ni wọ́n fi ń ṣe wọ́n kò sí àpò ara wọn wọ́n fi ń kọ́ ilé wọn ò mẹ́ni tó máa lò gbẹ̀yìn wọ́n fi ń gbé obìnrin wọ́n fi ń pààrọ̀ obìnrin wọ́n fi ń ra gold wọ́n fi ń ra lace fáwọn obìnrin fáwọn àlè wọn aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mọ ẹni tí yóò lò gbẹ̀yìn oníkálùkù ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ayé yìí lọ dẹ̀ ní ìdájọ́ máa ti bẹ̀rẹ̀ ẹ ṣé àdúpẹ́ ẹ jẹ́ kí n kọ́ play voice note ti bàbá mi a máa bọ́ sórí ọ̀rọ̀ Yorùbá Nation nísìn ní pẹ́ parí ètò mọ́ o mo fẹ́ play voice note ti bàbá mi ìkan náà bàbá mi tó wà lára wa ń bíbà àti ó tẹ̀síwájú ká tó sọ̀rọ̀ nípa Yorùbá Nation. Yorùbá Nation. People, we thank you. We thank Akitoye. Akitoye ti pàṣẹ. Àṣẹ́fẹ́lẹ́ nípa àṣẹ́gun. Wọ́n ti di sọ́nà nítorí. Wọ́n ti di sọ́n Black Lion. Wọ́n ti di sọ́n Red Lion. Wọ́n ti di sọ́n Ṣayakẹ́rí bẹ́ẹ̀. Ṣé ẹni ẹ̀rí kọ́ máa gbọ́ àwọn èèyàn wọ̀nyí wọn bá wa bẹ̀rẹ̀? Àṣàwà ní gbogbo wọn. Ẹ padà lẹ́yìn wọn lájú yín ọmọ dúdú ẹ dìde. Ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín. Ẹ má jẹ́ ká dà wá rú mọ́. Olórí ti sọ̀rọ̀. Nǹkan tó lórí sọ̀rọ̀ bẹ́gẹ́. Ẹ gbà bẹ́ẹ̀ thank you. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Olórí ti sọ̀rọ̀. Olórí dẹ̀ take time ẹ̀kọ́ tó sọ̀rọ̀. Olórí jẹ́ ká ṣubú fún ara wọn. Olórí tó sọ̀rọ̀. Olórí ti pàṣẹ. Àṣẹ tó pa lábẹ́ gé. A gbé agbára f'Akítóyè pé kó lead wa ni o. Kì í ṣe pé olórí Akítóyè kàn wọlé bí àwọn onítìrí o. Bí àwọn Black Lion, Red Lion, àwọn Aliu, àwọn Ṣayakẹ́rí bẹ́ẹ̀. Gbogbo àwọn èèyàn wọ̀nyí inú kọ́mà ní gbogbo wọn ẹṣẹ́ rí pé ìṣesí wọn yàtọ̀ sọ́wọ́ ta bẹ̀rẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀, ìsọkísọ ló ń sọ, ìtukùtù ló ń tú, àjẹ́dá wọn ò bá ti wá lọ, mindset wọn ò bá ti wá lọ, olórí wa ti sọ̀rọ̀, nǹkan tí bàbá sọ, abẹ́ ti dé o. Bàbá ẹ gbọ́ ẹ tọ́ fún wa o. Àdúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Owó bàbá Dámì, bílíọ̀nìyà tó gbéra ẹ̀ sílẹ̀, tá àti ìrẹ́lòmíì lẹ́yìn ẹ̀, táwọn kan fẹ́ máa dọ̀tí, Olúwa kó dọ̀tí
àti gbogbo yín o. Olórí ti sọ̀rọ̀. Agbé agbára fún ni. Bàbá ti exercise power. Olórí ti sọ̀rọ̀. Nǹkan tó lórí wí abẹ́gẹ́. Wọ́n ti dissolve Onítìrí ní Yorùbá nation. Wọ́n ti dissolve Ṣóyẹkọ́ níbẹ̀ ní Yorùbá nation. Black Lion ti dissolve ní Yorùbá nation. Red Lion ti dissolve ní Yorùbá nation. Aliu ti dissolve ní Yorùbá nation. This is an organization with a unique leader. If you cannot follow the protocols of Yorùbá nation, olórí ti pàṣẹ. Àṣẹ́gun. Àfẹ́ gbọ́ wòtòwòtò yín mọ́. Ladies and gentlemen, Onítìrí is not more part of Yorùbá nation. She has been disowned already by Olórí. She has been removed and sacked by Olórí. Àṣẹ́dẹ̀ ti gùn. Àwa ti gba nǹkan tí bàbá sọ. A máa fi ṣe wa wù. Ojú wa ti là. Àwa tá a bẹ̀rẹ̀ ẹ padà sílé. Gbogbo àwọn tó wọlé wá dà wá rú yìí. Ọ̀sán lọ́dẹ. Wọ́n bá wa bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó bá wa bẹ̀rẹ̀ tó hùwà tó hù. Kò sẹ́ni tí Genesis yìí bẹ́ẹ̀ tó ṣojú ẹ̀ láti bẹ̀rẹ̀ tó hùwà tó hù. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yọ́ ọmọ Yorùbá. Àdúpẹ́ lọ́wọ́ Yorùbá nation. Àdúpẹ́ lọ́wọ́ agitator. Àdúpẹ́ lọ́wọ́ olórí. Àdúpẹ́ lọ́wọ́ Ìgbòho Òòṣà. Àwọn olórí ti sọ̀rọ̀. Ìgbòho Òòṣà. Akíntóyè. Ní gbogbo Yorùbá nation tẹ̀lé nílé lóko. Any other leader is a counterfeit or she's a counterfeit and they were not recognized by nobody. Àṣẹ́gun nǹkan tí bàbá sọ ẹ ló dá yín àdúpẹ́ lọ́wọ́ yín agbára wà lọ́wọ́ yín àti gbélé yín lọ́wọ́ ọmọ tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ bàbá ẹ̀bẹ̀ lórí sọnù agbára wà lọ́wọ́ yín ẹ̀ẹ́dẹ̀ ṣínà láti gbàdọ̀ dìgbò fún yín ẹ̀ẹ́dẹ̀ ṣe iyèméjì pẹ̀lú wa gbogbo àwọn tó sọ pé 3 years bàbá ò ṣe nǹkan kan kẹ̀ UNPO bàbá ló gbé wa débẹ̀ United Nations bàbá ló gbé wa débẹ̀ ojú tó là bàbá ló gbé wa débẹ̀ Ìgbòho tó wà pẹ̀lú wa bàbá ló gbé wa débẹ̀ gbogbo wòtòwòtò tó à ń ṣe lẹ́ni bàbá ló gbé wa débẹ̀ ẹ má fi ibi ṣọ́lé oore o Ìgbòho bàbá mi Akíntóyè a lè gbàgbé yín o àdúpẹ́ lọ́wọ́ yín ìpàfọ́ lórí o we are loyal and obedient they were disloyal and betrayers yes so bàbá ti pàṣẹ nǹkan tí bàbá rí àrọ́rọ̀ mọ́ gbogbo yín náà ló máa dé lórí ìjọkọ̀ ẹ máa pàṣẹ olórí wa lélẹ́yìí o gbogbo nǹkan tó sọ àṣẹ́gun a fẹ́ gbọ́ wòtòwòtò yín mọ́ olórí ti pàṣẹ o bàbá dẹ̀ wá ṣe wòtòwòtò kankan nǹkan tó bá wá fojú yín rí kẹ́ máa ràn ọ́ kẹ́ respect ara yín gbogbo nǹkan tí Black Lion túkùtù tí yẹn tú kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé yes kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ràn Black Lion ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí làákàyè Black Lion ò sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n Black Lion ìjà ló ń wá kiri kò gbọ́n ìsọkísọ ló sọ ẹ disguise gbogbo nǹkan tó ń sọ ẹ má tẹ̀lé nǹkan tó ń sọ mọ́ Onítìrí anako they are out of Yorùbá nation finally and totally thank you olórí Akíntóyè ìbà bàbá àdúpẹ́ lọ́wọ́ yín o kó máa lọ bẹ́ẹ̀ ẹni wòtòwòtò tó bá ń sọ ara ló ń ta wọn ẹgbójú ẹnà ẹgbójú ara ló ń ta wọn thank you very much ṣọ́ọ́bì Yorùbá nation kó máa lọ bẹ́ẹ̀. ẹ ṣé bàbá ẹ jẹ́ kí n sáré kí ọ̀gá mi bàbá mi Koiki Media Odùduwà ẹ káàbọ̀ sà inú mi máa dùn lọ́jọ́ kan tí ẹ bá lè darapọ̀ mọ́ mi lórí ètò bàbá mi Koiki Media Odùduwà ẹ ṣé àdúpẹ́ a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi ó yẹ bá a dá sí bó ṣe ń lọ pàápàá jùlọ nǹkan tó ṣẹlẹ̀ ní àná nígbà tí bàbá wa ti sọ̀rọ̀ sókè mo kọ́ play ohun yìí mo dìídì ṣe ní kẹ́ tó sọ pé kẹ́ bá a dá sí ó yẹ bá a sọ̀rọ̀ sókè sà. Oh yes, ẹ ṣe ń gbọ́n ya Lájí olóòtú ètò
Well, Baba Akintoye is a fantastic man. Ademo as a leader, you know, and I used to tell people, Thomas Baba is this, X, Y, and Z. I'm always like, listen, Baba can, it's not a computer, mobile, and he has done absolutely fantastic over the years, certainly you are as Yoruba. I can't fault him. You know, I haven't seen anything that he has done to ultimately call out. And till date, he's still our leader, Afe Ako. Then, and you know, to get the Baba Bones okay. Because Agbalagba man, you know, Agbalagba, leader, on láti láti lọ́rọ̀, ó dẹ̀ ní sùúrù láti fèsì. You know, and I'm glad to get the ọ̀rọ̀ tó ohun tó gbé síta ó wà very timely today get pé gbogbo ọmọlúwàbí Yorùbá pátá na take it on board, you know, because wọ́n jẹ́ kí gbogbo drama lèmi máa pè é tó ti ń ṣẹlẹ̀ over the years tó jẹ́ pé oríṣiríṣi àwọn big dramas àkọ́ngbọ́, you know, at a point in time àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé yẹ̀yẹ́ làwọn people and everything will play out. You know, kí ló àwọn people ìgbọ̀ngbọ̀n wà kí ló wà up to àti àgbàlagbà àtọmọdé, you know, but téèyàn bá ń tọ̀yàn ẹ̀yin àwọn tó ń tọ̀ náà ó yẹ fáwọn náà lè gbé kọ́ there is something wrong about this, there is something wrong, you know, gbogbo ẹ̀ ló come out ní limelight tó yẹ pé àti wà lórí afọ́nrán oríṣiríṣi tí àwọn èèyàn máa sọ x tó máa sọ y tó máa sọ z kí ló dé tí arákùnrin ṣe sáré wọ dé tó dẹ̀ gbogbo èdèyàn kan yọrin overnight, you know, ó jẹ́ kí lot of people níwẹ̀rẹ̀ sí yes èmi gan níwẹ̀rẹ̀ sí at a point I was like kí ni gbogbo eléyìí náà, you know, nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa ó kọjá ojú tó wọn lè tó fi ń wò ó, you know, tó bá jẹ́ pé wá ẹgbẹ́ alternative wa ó láti jẹ́ pé nǹkan tó máa wà very transparent ni nǹkan tó àwọn èèyàn lè deliberate on, you know, but eléyìí a kò máa gbọ́ mama clamisa, you know, you can't be doing that. It's unacceptable. You know, you're not talking to kids. And we know that they are not also delivery, and so many other people see sorrow delivery not they kill the book at but then she told me you are more really don't you understand me at this point in time but we are very vulnerable. Anything to buy one man saliba. You understand? Because I am very vulnerable. But by saying for the Africa, why consist you know, and we will look at it now, will play out. Lórí irọ́ ni gbogbo ẹ̀ máa dáni ló bá inú mi dẹ̀ tó yẹ pé Ijaya náà fi èsì sí ọ̀rọ̀ tó sọ because Ijaya calling Ijaya Wikipedia because you know he knows what he's talking about and dáni ló bá ẹ̀ ṣe ń gbọ́. Ẹ kú àtàárọ̀ ẹ ṣé gidi gan àní pẹ́ parí ètò wa mọ́ ẹ káàbọ̀ dádì mi Oyèyẹmí Ọládìméjì God bless you sir. Ok ó dọwọ́ yín bàbá mi Ijaya general sir. Ìyá mi, àmì onímọ̀ láti sọ, afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìṣúra nìyẹn. Bàbá fẹ́ dúpẹ́ lọ́wọ́ olórí, because ìlú òní wà láì lórí. Yorùbá Nation is an organization. Ó dẹ̀ ní olórí. Ànìkan tó lórí bá sọ, Adẹ́gẹ́ ni o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ní sùúrù. Ó jẹ́ kí ìyá yẹn já sí ṣáláńgá fúnra rẹ̀. Because to start with, nǹkan tó da òtìdílé Abíọ́lá jáde rí. Abíọ́lá tó establish family yẹn, ìka àgbàlagbà ni. Yes, ìka. Òun náà ó dàgbà lù títí tó wọn náà fi pàdánù àpò tiẹ̀ ni. Yes, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé gbọ́bọ̀. Bọ̀tì ìyẹn kọ́ la bá wá lálẹ́ yìí. Ẹ bá wù yọ ní ti rí wọlé láì gbogbo ti wọlé move forward. Ìjà là ń jà ẹjọ́ làárọ̀.
àwọn tó bá lẹ̀ ó dá wa sí méjì ṣé tó wá jẹ́ pé nǹkan tó wá ṣe nísìnyí ṣé kò tó jẹ́ pé nǹkan tó wá ṣe nìyí nígbà tó Ọmọlúkà mú wọlé ìyá àwọn bàbá yẹn máa gbà á yes àníkú tó bá kojú gbọ́ ẹni òwe ló ń pa fún ìyá yẹn gbé wa jàǹdùkú ìwà pọ̀lítíkà nàìjíríà wà lára ẹ̀ gbogbo wa wà lára ẹ̀ gbogbo àwọn ìwà àbágàgèpè ìwà tí ò mọ pẹ́tà ní ìwà jàǹdùkú ìwà tí ò ná pọ́nlá nínú ìwà táwọn ẹ̀ka gbọ́dọ̀ ní nídìí ẹ̀ báwo lè lọ́kọ́ ṣe máa wà tí gbogbo èèyàn máa bẹ́ẹ̀ tí ò nígbà tó bàbá kẹ́kọ̀ọ́ ní wíìsì tani ṣọ́ọ̀bù làwọn ọ̀rọ̀ ni tọ́bálẹ̀ lọ kàrísìmà Abíọ́lá is a team bàbá olè ní we never love him we never like him I was sympathize pẹ̀lú ẹ̀ tọ́bálẹ̀ nǹkan tó ṣe kò yẹ ká kí Abíọ́lá but I was sympathize as Yorùbá ohun gbogbo ẹni tí wọ́n gbọ́ tí Tinubu ṣe fún wa yìí náà wọ́n ti bẹ̀rẹ̀ máa ṣe láti tọ́ba tí kọ́kọ́ pa wá àwọn Yorùbá sì sympathize pẹ̀lú ẹ̀ náà because àtọ́rí pọ́jọ́ ọmọ Yorùbá. It's time we have to stop this nonsense. Káyé pé òjò lójó. Yes. Ìyá yẹn wá dàwà rú ni olórí dàdí sọ̀rọ̀ nítorí olórí sọ abẹ́gi. She's not part of us and she's no more relevant. Tó bá dẹ̀ continue láti máa ṣe wàhálà tó ṣe yẹn, a máa tẹ̀sí lójú ni. Yes, tàbá dẹ̀ rí physically a máa attack ẹ̀ náà. Òótọ́ ni mo sọ. Yes, thank you, Yami. We'll do better. Wow. Ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ sí nǹkan tí bàbá mi Ijaya general ṣe sọ. Ẹ jọ̀wọ́ sà, ẹ má jẹ́ ká àtàkì wọn. Ẹ jọ̀ọ́ sà. Ọmọlúàbí ni wá. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ sà. Ṣé mọ̀ pé ẹni tí ó bá rán ni lọ́jà òun lèèyàn máa. Ìṣèbáàdì ká ọmọ àtàkì gba àwọn olórí tó bá dì wá lọ́wọ́ mú. Fáàtì ni ó yàtọ̀ sí fáńtà. Yes, ọ̀rọ̀ sísọ ò ká wọn. Bàbá àtàkì wọn. Ọ̀rọ̀ sísọ lásán. Fani Gàríbáyẹ̀mí. Ọ̀rọ̀ ló ń sọ dágbàgbà jíjà Fani Káyẹ̀mí kì í sọ̀rọ̀ láti gbóná wojú wọn ni. Àti gbọ́ lọ́wọ́ wọn sì. Yes, ìwà gbogbo wa jáde dáwọn lórí irú. Wọ́n gbọ́dọ̀ stop kọ́ máa rú wa bí ẹrú. Kọ́ máa ṣe wá bí ẹranko. Kọ́ máa rí wa bí ọmọ ìyá wọn. Kọ́kọ́ máa wò pé àwọn lè kó sára wọn lé wa lórí. Láì fẹ́ wọn. He has to stop. Yes. Ojúmọ̀ rẹ̀ gbọmọ lọ́wọ́ èkú wa. Ẹ jẹ́ káṣẹ kúrò lórí eégún. Àtàkì ló bá ń sìn. Yes, we are Kọ̀yà generation. Àwọn òfòròsọ́dẹ̀ àwọn sọ. Nǹkan tó bá gbà la máa fún. Ojú bẹ́ẹ̀ lọ yá mi. Thank you. Ó dá dúró báyìí. Wow. Ẹ kú àtàárọ̀. Ẹ kú ohùn. Ẹ ṣeun gidigidi gan ni ẹ̀yin bàbá mi méjèèjì. A ní pẹ́ parí ètò mọ́ rárá. A ní pẹ́ parí ètò mọ́ rárá. Ṣé rí àwọn kan wà, mo ṣe ètò kan ní àná. Mo rí àwọn kan tí wọ́n ti fohùn ránṣẹ́ sí mi. Ṣé rí nǹkan tó wà níbẹ̀ ni pé èmi tẹ̀ ń wò yìí, èmi Fúnkẹ́ Ìyálájé, mi ò kí ń ṣe ọmọ kékeré, mi ò kéré nínú ayé. Mo dẹ̀ ní ẹ̀tọ́ sí nǹkan tí n bá gbàgbọ́. Gbogbo wo lè sùn ká kọrí síbì kan náà. Ẹ ṣé ẹ kú ìfẹ́ mi, ṣùgbọ́n mo mọ nǹkan tí mò ń ṣe. Fún mi láti sọ nípẹ̀, ó yé Ọlọ́run, ó dẹ̀ yé mi. Mo mọ nǹkan tí mò ń ṣe. Bàbá Akíntóyè, bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ àti àwọn bàbá àgbààgbà yòókù tí Ọlọ́run mọ̀ táwọn ò mọ̀ wọ́n. Àwọn lèmi ń tẹ̀lé. Olórí kan lèèyàn máa ń ní. Ìlú kì í lọ́ba méjì. Ọba kan ló máa ń jẹ ní ìlú. Ìgbà tí èmi darapọ̀ mọ́ Yorùbá Nation, èmi ò tètè bá yín bẹ̀rẹ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀. Nígbà tí Ọlọ́run fẹ́, tó wù Ọlọ́run ni mo darapọ̀. Ní July 1st tí wọ́n lọ sílé bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ. Ìgbà yẹn ni ọjọ́ yẹn mo darapọ̀. Ẹ káàbọ̀ bàbá mi àfáà Fọlọ́runṣọ́. God bless you sir. Ẹ ṣé gan sir. Ìgbà yẹn ni mo darapọ̀. Mo dẹ̀ mọ̀ pé ó wu Ọlọ́run, ó wu àwọn òrìṣà ìlú tí mo ti jáde wá, ìlú tí wọ́n forí mi tẹ̀, òun ló ṣe gbé mi jáde. Ẹnì kò wá lè sọ fún mi pé báyìí ni kí n rìn. Ọlọ́run mo fi ṣẹlẹ́rìí mi. Torí pé
bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí ẹ̀mí ni Ọlọ́run ẹ̀mí Ọlọ́run ló ń bẹ mí ló ń bá mi ló ń tọ́ mi sọ́nà ẹ̀mí dẹ̀ ní ìrìn àjò bàbá Akíntóyè ni èmi mọ̀ tí wọ́n jẹ́ olórí mo dẹ̀ máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà nígbà kan rí mo ti tẹ̀lé màmá Onítìrí nígbà tá a lọ sí UN tá a lọ ṣe rally ní New York nítorí ọ̀rọ̀ màmá Onítìrí kò sí màmá Onítìrí fọ́tò wa tí wọ́n yà wọ́n gé wa kúrò ńbẹ̀ ṣùgbọ́n nígbà tó yé Ọlọ́run tí Ọlọ́run tó fọwọ́ tọ́ mi lọ́kàn tó nífẹ̀ẹ́ mi ó la ojú mi ó ṣí mi lójú inú ó tún ṣí mi ní ti ìta òun ni mo ṣe make U-turn so ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ rárá fi mí sílẹ̀ sí tèmi kì í ṣe ìjà kì í ṣe pé mo kórìíra màmá Onítìrí no kì í dẹ̀ ṣe pé obìnrin ni ọ̀tọ̀ obìnrin bí kò ṣe pé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe bí kò ṣe pé ẹ̀mí àwọn ènìyàn là ń sọ yìí bí kò ṣe pé Yorùbá nation wọ́n gbé sílẹ̀ pé ká gba ẹ̀wọ̀n ọ̀ràn wa kúrò nínú oko ẹrú ni kì í ṣe pé ká máa lọ bára wa jà kì í ṣe pé kéèyàn máa ṣe ìpè ràbàtì tí ò ní tán níbẹ̀ mọ́ ìgbà tí màmá Onítìrí darapọ̀ àwa rò pé wọ́n fẹ́ tún nǹkan ṣe gẹ́gẹ́ bí abiyamọ làwa náà ṣe gbà àmọ́ pé nǹkan míì ni so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi èmi Fúnkẹ́ Ìyálájé ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá mi ò bá yín jà Ọlọ́run mọ̀ ṣùgbọ́n mo ní ẹ̀tọ́ sí nǹkan tí mo believe tí mo gbàgbọ́ tí mo rí bàbá Akíntóyè mo gbà ládùúrà pé ẹ máa kó wa jẹ̀pẹ́ bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o ṣé ń jó fún bàbá Ọlọ́run dá bàbá sí fún wa bàbá Akíntóyè ẹwẹ̀ yínyín bẹ́ẹ̀ lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò olóyè bẹ́ẹ̀ lọ́mọ ogun bẹ́ẹ̀ lọ́mọ ogun wẹ̀yìn ẹ wò mo kí yín o ẹ̀yin bàbá ẹ ṣeun gidi gan ni ètò yìí mo gbádùn ẹ̀. July 1st ìsìngbówódé gbogbo wa ká múra sílẹ̀ fún. ṣe ti gbọ́. July 1st ìgbówódé. Thank you. ẹ ṣeun ẹ káàbọ̀ dádì mi ò ní Gideon àti parí ètò ẹ ṣe gidigidi gan ni lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn mi láti parí ètò mo kí àwọn bàbá mi méjèèjì pé ẹ ṣe gidigidi gan ẹ kú ìfẹ́ mi ẹ kú àdúrótì mi bẹ́ẹ̀ ṣe ń ṣalátìlẹ́yìn mi tẹ́ ẹ jẹ́ kójú tì mí ojú òní tì yín o ní gbogbo ọ̀nà ẹ máa rí àánú gbà ọ̀run máa dìde fún ìrànlọ́wọ́ yín ẹ kú ìfẹ́ ìran yín àjọṣe wo dẹ̀ ní bàjẹ́ mo mọ̀ lóore o ẹ ṣe gidi gan ni a máa dìde no going back. No. Gbogbo ẹ ṣe gan ni sir. Okay sir ẹ ṣe gan sir God bless you sir ó dàbọ̀ sir káàbọ̀ mọ́mì mi Esther Adéọlá ẹ ṣe ẹ kú ọjọ́ mẹ́ta sir so lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká sọ ìrètí nù àsìkò Ọlọ́run ti tó ó yí Ọlọ́run gbogbo bó ṣe ń lọ lọ́tún lósì ní ìlú mùjẹmùjẹyan àsìkò ẹ̀ ti tó Ọlọ́run ti ṣe tán ìfẹ́ tí Ọlọ́run ló dẹ̀ máa ṣe kò sí ẹni tó mọ ìgbà tàbí àsìkò tí ọmọ ènìyàn yóò dé kò sí ẹni tó mọ ìgbà tàbí àsìkò tí Yorùbá nation yóò ṣẹlẹ̀ kò sí Ọlọ́run ò fẹ́ gbé ògo ẹ̀ fún ènìyàn bí kò ṣe fún Ọlọ́run fún ìdí eléyìí Yorùbá nation wọn ti declare Yorùbá nation ẹ̀yin èèyàn nígbà tó bá tó àsìkò ẹ máa gbọ́ láti ọ̀dọ̀ alànà Yorùbá bàbá Bánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ àtàwọn àgbààgbà yòókù tó bá kù mi ò tọ́lọ́run mọ̀ àníri jù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ gbogbo lé gbogbo ọwọ́ tẹ fi ń bá mi type gbogbo ọwọ́ tẹ fi pín ètò ẹni fọwọ́ náà gbé ọmọ sin o ẹ máa mú nínú owó mówó ni o ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kángun sí yín kò ní kángun sí èmi náà o àjọṣe wo ní bàjẹ́ ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore o ẹ ṣé o ó dìgbà kan náà ire o ẹ ṣé.